kí la fẹ́ fi máa ń diṣu ṣe. ó wúlò fún mi. ó wúlò ṣé fún àwa àbí fún ọ̀gá. fún àwa ló wúlò fún fọ́gà kẹ ọ̀gá sọ pé kò wúlò máa ń èmi ni mo kọ̀ mọ̀ wípé kí ni ló máa wúlò fún wa ni mo ṣe ní kí mo wá díẹ̀ ní tó ṣẹlẹ̀ ni pé a máa tú ni. kí la fẹ́ fi ṣe. tá a bá ti tú a máa ta ni. owó gidi lòun ìkóṣòwò díẹ̀. kátàkátà ó sápò tiwa. a máa dolówó ni kì í ṣe ká máa kó sápò. káàfin lówó jẹun ká má ṣàyè wa ò ní ọpọlọ ìyẹn àmọ́ ká bá tù báyìí sá ṣe fẹ́ tà. ìwọ fi bá ṣe fẹ́ tà lẹ̀ tí má ti wá ṣe gbogbo feasibility study mi lórí bá ṣe máa tà tó ti ẹ bẹ̀rẹ̀ sìn àwọn bá ṣe máa tù ó ti yẹ bá rẹ̀ ti lè tù báyìí àwọn inú ayé nìyẹn compressor la pè compressor àgbàdùn mi tó. sórí pé àti takò ṣòro fi àti túlẹ̀ fi mi ọlọ́run á tù. ọlọ́run á tù. àdé ọlọ́run kò ṣàṣetì rí. mo mọ orísìí tí mo fi pè é lọ́wọ́ kan. mo mọ̀ pé tí bá ti bu ẹ̀gbọ́n pé báwo ló kè ṣòro wa pẹ̀lú àti tú kínní báwo ló ṣe máa di pẹ̀tẹ́lẹ̀ mo mọ̀ pé gbogbo yẹn ó máa já sí. bó ṣe wà yìí ọjà ni. ìwé tọ̀nà dé kí n tó máa lọ bí n ó tiẹ̀ kú o. kíre kọ̀ǹpẹ́ àbójú mi ń sùn ní kọ̀ǹpẹ́ sọ̀rẹ́ àtàló wá lè gbé kọ̀ǹpẹ́ sọ ọkọ̀ sí àyìn ac tí ó fi mọ ṣiṣẹ́ nú ọkọ̀ rẹ o àbí mò ń sì rànran ni náà ni kó gbé lọ́wọ́ kan ni ó ti yẹ kó sáré gbé kó ta kọ́ báyìí ló lè wúre tó rí ni. ìyá ìkọ́jú ìkòkò ló lọ gbé ìjà rẹ̀ ìkòkò ẹni ló kí ni tẹ́ pẹ̀lú kòkò fún ìrìnàjò ó rí tó lọ ní ìdúró àgbẹ̀ náà dárí. wọ́n ti ṣẹlẹ̀ wọ́n ti ṣe àìwọ̀n kíkà kó lè gbé nígbà yẹn nígbà gbé sí ìwàlúwà jọ àìwọ̀n ṣé kìí ṣe pé bí wọ́n ló dalẹ̀ náà. ẹnu ẹ mú kí n kọ ni. ó dẹ̀ di bíṣẹ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n láti ṣe ṣé wá ṣùgbọ́n láti. tó bá fi omi bá fi fọ lẹ́nu. ẹlẹ́dẹ̀ láàkán ń go tẹ́ mi gbogbo mi tẹ́ ṣe jákèjàkè báyìí ẹ̀ wá mú gbogbo ẹ̀ sọ́ ní líkéjì ẹ̀ ní líkéjì lómi ní líkéjì lómi. àìkọ́ ní òde o ní líkéjì jọ tó bá fẹ́ tó omi kó tó bá fẹ́ gbé mi kó gbé mi kó gbé mi dáadáa. lórí ọ̀rọ̀ compressor tí wọ́n jí gbé ní iléeṣẹ́ yín bí mo ṣe wá ọ̀gá yín ti gbéṣẹ́ fún mi èmi ni IPO tó wà ní stage kéèsì ọlọ́pàá ni so nígbà tí wọ́n dẹ̀ ti gbéṣẹ́ yẹn fún mi èmi ti wá conclude gẹ́gẹ́ bí ọlọ́pàá pé màá fún yín ní òní and the next 2 days fún ẹni tí ó bá jí compressor yẹn gbé láti jẹ́wọ́ bẹ́ẹ̀ ni bóyá wàá lè rẹ̀ ẹni tó fẹ́ jẹ́wọ́ tó wá wò pé bóyá ìyàwó ń já òun ò lè jẹ́wọ́ lójú ọlọ́pàá. ó kàn pé madam sẹ́gbẹ̀ẹ́ kan ó sọ pé madam. èmi ní kò sí ọ mi ò fẹ́ kí o gbé ìyàpọ̀. tó máa ti sọ yẹn tó ti pè mí tó sọ fẹ́ mi bẹ́ẹ̀. a lè mọ báyìí máa handle case yẹn otherwise next 2 days péré ni lálàálù. òun yẹn á fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ẹ ti gbọ́ mi á fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ẹ gbọ́ ẹ máa yáṣẹ́ yìí. àti yanu àti mọ́yè jẹ́ ìdìbò mi. ṣé torí ìpàdé kí ló bọ̀ pa. ṣẹ́ni tí ẹ̀ bá rí irú kìíní tí ó bá tó bá lóun ò rí nǹkan kò lè rí nǹkan mọ́ tí ó fi kú ó ní. sórí ẹrù rèé tó bá ń gbọ́ ẹrù ọkọ̀ yẹn lẹ́fọ̀ọ́ òun ni mo gbé wá fún ọ yìí o wo bó ṣe wà yìí mo fẹ́ kó jàǹfààní rẹ̀ ni ní tí àwọn eléèbó máa ń pè ní
compressor ni iṣẹ́ mi. wo sáti pé wo whatever sáti pé bákan sórí bó ṣe ń wo yìí tó bá jẹ́ pé tuntun tí wọ́n já ọ̀rá lára rẹ̀ ni 1 million ní ọmọ tá ń gbòòrò. orí kan máa ń tó di mọ́tò. èmi ò mọ̀ o so wá rí tó bá jẹ́ pé tòkunbọ̀ tí wọ́n ti lò wípé èèyàn kàn fẹ́ yọ sínú ọkọ̀ kan sí kan ọmọ ta ní 100,000 ṣùgbọ́n bó ṣe wá ń wò mí tó bá jẹ́ pé òun mọ̀ wọnú ọkọ̀ àwọn tí wọ́n mọ̀ tóògùn fọyín ibi tí wọ́n ti kọ́kọ́ mú fún yàn ní dẹrùn tó bá ya wọ́n mọ̀ gé wá sẹ́yìn mọ́ra méjì mọ́ra mẹ́ta eléyìí o tó bá ti ra ẹyọ kan yìí ìwọ sàsán bíi 40 béèrè ló bá tán béèyàn báyìí lè sá sínú ọkọ̀ bó ṣe ń wo yìí gíláàsì ọkọ̀ wọn ò fẹ́ yóò tiẹ̀ fọ́ ni bí tí ó ṣe. mi ò jà fani lé tó máa fọ́ gíláàsì kátà nǹkan fún yàn kó fọ́ gíláàsì ó mọ̀ kó máa mú mi tó bá ti mú mi wọ́n ti mú ẹ. ṣé mo gbọ́ ọ̀rẹ́ wa sórí ìpolówó òun gangan làwúrí ọjà sórí bó ṣe ń wo yìí mo fẹ́ léyìn ṣe polówó di advertiser ni bó ṣe ń wo yìí tó bá fi sínú ọkọ̀ òun ọyẹ́ rẹ̀ ó débi pé bí gbẹ̀yẹn jókòó nu visa ni. ó èsì. tó fẹ́ tà àbò fẹ́ gbé padà lọ́lé. wà ní mo fẹ́ ta nǹkan bó ṣe ń wo nǹkan yìí àǹfààní ti wọ̀lú àwọn nǹkan míì ń gbà pa ọkọ̀ wa ń gbé sí àárín ọkọ̀ wa ń gbé tọ́tú ọkọ̀ wa dánwò òbí tó dé yìí. owó ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò ṣe wípé ìfẹ́ lọ náà bíi birthday kan tí mo lọ. ó máa ranjú ni wọ́n bá ṣẹ́jú mọ́ ẹ lọ́wọ́ ó lọ nìyẹn. èwo ni ibi ìfọn ìjọ yìí. owó tó pọ̀ lójú ká ó ṣá lọ skul 15,000 ló wà ń bẹ owó mọ́tò lè tó kú lákò ní báńkà tó jẹ́ sí mọ́ 15,000 máa gbé pamọ́. oye tó bẹ́ẹ̀ kí kó dání lórí tó bá jẹ́ kó jọ tó bá wá ní ìlú àṣẹ sí i. ṣùgbọ́n ó jẹ́ mí tù ó jẹ́ mí tù ọ́. sórí pé à ń tìrìtì ẹ dáadáa àrò bá ń dùn ẹ àfìyà jẹ. bẹ́ẹ̀ ni ẹ̀ ń ṣe kọ́sọ́mọ̀ mi dáadáa náà lẹ́ ń ṣe fún mi. ó dẹ̀ láìkì ẹ bẹ́ẹ̀. mo fẹ́ bẹ́ẹ̀. bọ̀ láti ràn mí lọ́wọ́ ṣó máa láìkì ká wá change kó wá di pé a bẹ̀rẹ̀ sí ṣe kọ́sọ́mà burúkú. ẹ dákun tó lọ́lọ́ ẹ mọ̀ yìí ju padà ṣé bí bá ṣe jọ ń ṣe kọ́sọ́mọ̀ dáadáa láàrin ara wa yìí òun náà ló ti bú yìí kún wa. ẹ wo ó kàn jẹ́ pé kò sí nǹkan tí mo lè sọ tẹ́ ẹ lè gbà mí gbọ́ ni torí pé ọmọ tó bá parọ́ ṣòfò dànù ni tí bá parọ́ ẹ̀wọ̀n kí mọ́tọ́ lọ́wọ́ ògúnrè sẹ́rí kínní hun bí ìgbà tó jẹ́ pé ó lọ́wọ́ ayé nú ni. now jẹ́wọ́ fún mi yàtọ̀ sí pump tẹ́ gbé ìyẹn compressor tó gbé tó lọ tà yẹn torí pé investigation wa sọ fún mi pé kò kìí ṣe ìyẹn nìkan ní nǹkan tẹ́ jí gbé nílé iṣẹ́ yìí yàtọ̀ sí pump yẹn àwọn nǹkan míì tó gbé kí ni kan tẹ́ sọ wọ́n fún mi nǹkankan. mo dáná ayé mọ́ nìka o ọlọ́mọdé aṣọ ìburúkú gbèsè bí tẹ́ntì yẹ ìjóná gẹ̀yìn o bàbá aláwòfò ló ṣe o sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wo mi òsì ló ṣe mí o ẹ wo borí burúkú bá ti bẹ̀ẹ́ ṣèyàn kí òun ti bomi sórí kó ti wẹ̀ kó ti tan èsì kó ti bẹ́ẹ̀ wù lọ́rùn ọmọ tó fẹ́ gbé sùn yóò gbọ́ epo lè já lẹ́kẹ̀jì yóò nà kí mú lọ bẹ̀ wọ́n máa sáwèrè ládàá lórí ó gbàdánù nǹkan bíi 10 ni. Jídé shut up. Okay. So wò mí dáadáa mo tọ́ ọmọ ọdún mélòó lójú ẹ̀. ẹ fi gbogbo ara dàgbà náà. pé wo tẹ̀ fẹ́ wo ọjọ́ orí mi. bíbí abíọ́dún iná lẹ́sẹ̀ bíi 30. ó ti ẹ̀ gbìyànjú bọ́ so mo jọ ẹni tí ò lọ́pọlọ torí ò pé tí làákàyè ò tiẹ̀ mọ̀ tí èèyàn bá ń parọ́ fún tí orí làákàyè ò lè sọ pé irọ́ lẹ́nu yìí ń pa o ìwọ wọ́n gbé síbì kan wá gbé àbí bẹ́ẹ̀ kọ́. ẹ ti dàgbà ẹ ti pé bíi 80 ẹ̀yà àti bàbá bá sọjọ́ nírọ̀. now tell me kí ni àwọn nǹkan tó jí gbé. ìjì kankan àyàfi àwọn olórí burúkú méjì kan tá a jọ ń ṣiṣẹ́ ìkan pè rẹ̀ láyé kọ́ńdú elékejì gbéra rẹ̀ ní bọ́tébù sẹ́rí bọ́tébù wọn ò lè soríire mọ́ tiẹ̀ torí pé bí kò bá tèmi jẹ́ ni kò fẹ́ mi kò fẹ́ràn mi níbi iṣẹ́ tá a jọ ń gbà kankan náà lówó oṣù wọ́n yẹn sì ṣe wàhálà tóbi náà àtìgbà tí wàhálà yìí ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n fura sí wọn ni mo rí i pé lọ́gán ni wọn wá bí sẹ́ mọ́ sẹ́rí olórí burúkú ayé kọ́ńdù sẹ́mọ́ tí ìgbín tó bá fẹ́ yọnu jáde báyìí tí nǹkan bá gún sẹ́mọ̀ pé yóò yọ inú padà ní bóun ṣe máa sẹ́nu sọ́sọ́sọ́ kiri inú ibi sẹ́nu èyí pọ́tébù òun gbé bọ́ọ̀lù sínú bí kò máa ṣe bí wèrè kiri rárára ó lè mutí látàárọ̀ dalẹ́. ayíkọ́ndú portable or whatever kí ni róò wọn kí ló kàn wọ́n nínú nǹkan tí wọ́n gbé tèmi ń bi ẹ́ léèrè. ẹ ṣe àtijọ́ tí wàhálà yìí ti ṣẹlẹ̀ ní wọ́n ti yọra wọn kó òǹbí iṣẹ́ tí wọ́n ti sá lọ
wọ́n ti sá lọ́rọ̀ wọn tó fura. ìyẹn ni pé àjẹké lánàá. ọmọ kú lónìí. pé tá a bá gbèsè gbára wọn fẹ́ jọra wọn. àwọn ni ẹ wo bí ọ̀sẹ̀ wọn àti pé wọn ò dámọ̀ràn rẹ̀ rí àìmọye ìgbà ni mo sì ti ká wọn bí kí wọ́n máa pè lórí fóòmù wípé àwọn fẹ́ di kú kan o àwọn fẹ́ ṣe nǹkan kan àwọn fẹ́ jí omi lọ létà ìjọ kan ni àwọn Boko Haram fẹ́ wá àwọn náà wọ́n pè káwọn bá wọn gbé bọ́ǹbù wa bí kí n tó advice wọn pé àmọ̀jọ kú dànù náà ni kí wọ́n tó sá sẹ́yìn ẹ ṣàánú mi àwọn ní kẹ́ ẹ mú dáadáa sẹ́ni bẹ́ẹ̀ bá ti lè rí wọn mú báyìí ẹ̀yà ọ̀dà tèmi mo mọ̀ pé wọ́n jẹ́wọ́. Jídé kò possible láti jẹ́ kí wọ́n máa lọ. ọ̀gá ọlọ́pàá yóò wá bí mi ò wúlò kankan fún yẹn jẹ́mi ò máa lọ bẹ́ẹ̀ bá sì ti mú ẹran wọn lẹ́wọ̀n ogún ọdún àbí kẹ́ ẹ pa wọ́n dànù. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọlọ́pàá àwa ṣetán láti ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ a máa fi àwọn bọ́ọ̀sì sígboro ní ìsìn máa bẹ̀rẹ̀ investigation dẹ́ máa mọ bọ́ọ̀ ṣe máa mú àwọn méjèèjì yẹn but pen design tó máa fi mú wọn ìwọ máa wà lágọ̀ọ́ wa ń bí pen design tá a máa fi rí òkodoro ọ̀rọ̀ ṣùgbọ́n yes now because ó ṣòro gbàgbọ́ kákan fi ẹlẹ̀ just like that pé àwọn èèyàn náà ṣe tó tá a bá mú wọn tí ìbàjẹ́ àwọn náà ṣe ń kọ́ so àwa ti wá fi wọlé wa ti lọ kò possible and in alternative tó bá dẹ̀ rí èèyàn tó lè dúró fún ẹ kò ń ṣe pé kò kàn lọ mú dáàdi yín wá o because pé kàn á dúró fún èèyàn tó gíríkì dáadáa. mo ní èèyàn tó lè wá dúró. ọ̀gá ò ní. tí mo ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. ọ̀gá tẹ jí pọ́ǹpù ẹ̀ gbé tó bá gbọ́ ayọ̀ níwáyé. Ayikondu Prophet Portable. Oh God. Oh my Prophet Ayikondu. Prophet Portable. Ìránṣẹ́ Ọlọ́run alààyè. Nígbà tí a ń bá ìsìn yẹn lọ. Bí a ṣe ń tẹ̀síwájú nínú ìsìn wa. Ẹ̀mí Olúwa kọ sí. Ẹ̀mí Olúwa wọlé o. Ẹ̀mí Olúwa kọ sí. Ẹ̀mí Olúwa wọlé wa o. Ẹ̀mí Olúwa ní láàárín wa bá ṣe wà ní. Ẹ̀mí Ọlọ́run sọ pé bí a ṣe kóra wa jọ pọ̀ yìí o. Wípé òun fẹ́ ṣe nìkan lóore. Ó ní mo fẹ́ ṣe ẹnìkan lóore. Olúwa ló ń fẹ́ ṣe ẹnìkan lóore. Ó ní òun fẹ́ ṣe ẹnìkan lóore ta ló máa jẹ́ nínú yín o. Praise the Lord. Olúwa wá tẹ̀síwájú. Ó wá ń tẹ̀síwájú lọ lẹ́sẹsẹ. Olúwa ń lọ lẹ́sẹsẹ. Olúwa tẹ̀síwájú. Ó wá ń lọ lẹ́sẹsẹ. Olúwa sọ wípé. Ó wá ní pé o. Ìwọ tó fẹ́ gba oore yẹn o. Ó ní ìwọ tó fẹ́ grab oore yìí. Ó lóun ti ṣetán lóun máa ṣe o. Ó ní mo ti ṣetán láti ṣe o. Ó ní àmọ́ o gbọ́dọ̀ dálẹ̀. Ó ní tó bá lọ fọ́nbù. Wípé o gbọ́dọ̀ dálẹ̀. Ọlọ́run ní tó bá fọ́nbù. Olúwa ló gbọ́dọ̀ dálẹ̀. Ọlọ́run ní tó bá ti lè dálẹ̀ tán. Ìtumọ̀ ilẹ̀ dídá yẹn ni pé tó bá ti gbóore yìí. Pé tó bá ti lè gbóore yìí lásán. Wípé oore yìí gbà. Pé tó bá ti lè róore gbà. O gbọ́dọ̀ padà wá sínú ìjọ. O gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ play back fún Ọlọ́run. Sínú ìjọ yẹn. O gbọ́dọ̀ play back fún Ọlọ́run. Kó wá fẹ̀mí olóore wọn. Kó fẹ̀mí oore hàn. Kó wá fẹ̀mí ìmoore hàn. Kó fẹ̀mí ìmoore hàn. Olúwa ní tó bá ti fẹ̀mí ìmoore yẹn. Tó bá ti wá ṣe ń tọ́lọ́ fẹ́ o. Olóhùn máa gbà orí yẹn padà. Ẹ ṣe kí ni o máa grab ẹ padà. Olóhùn máa gbà orí yẹn padà. Ó máa receive ẹ padà. Praise the Lord. Hallelujah. Ẹ wá gbọ́ ìwọ tó bá wà mọ̀ wípé ìwọ tó bá ti gba oore nínú ìjọ yìí. Bó o ti wá gbóore nínú ìjọ wa yìí o. Wípé tó bá ti wá róore gbà. Bó o ti gbóore rí o. Wípé oore yòówù kó lè wọlé. Oore ọmọ ni, oore owó ni, oore aṣọ wo ni, o sì kú ọmọ. Lẹ́yìn ìlérí tọ́lọ́run bá ṣe. Lẹ́yìn ìlérí tọ́lọ́run ṣe yìí o. Wípé gbogbo oore yòówù kó lè wọlé. Oore gbogbo oore tó wá wọlé yìí o. Lẹ́yìn ìlérí Ọlọ́run. Lẹ́yìn ìlérí Ọlọ́run yìí. Pé tó bá ti gbà. Pé o ti wá gbà o. Ó dá ilé dúpọ̀ máa fẹ̀mí ìmoore hàn. O ti wá, o ti gbọ́, o ti mọ̀ pé o máa ṣe kí ni, o máa play Ọlọ́run back. Ó yá pàtẹ́wọ́ fọlọ́run bá. Ṣá Ọlọ́run ní àtẹ̀wọ́ tó nílẹ̀. Ó ní ṣá Ọlọ́run ní àtẹ̀wọ́ tó nílẹ̀. Ẹ máa wí pé bàbá o. Bàbá ẹ ṣé o bàbá. Ẹ ṣé o bàbá. Nígbà tá a jù báyìí lọ, ní tí mo lè wọ́n wo nǹkan tó ń bá látàwọn pa yìí, mo ṣáà lè jábọ́ sí kọ́lá. Lẹ́yìn ẹ̀yìn ti wá tí mi tiẹ̀ mọ kókó ibi tí kìíní wà. Àbí tí mo dẹ́ sọ̀rọ̀ wọn sì wọ́n ní kíkí wọ́n ní èèyàn ṣe sọ̀rọ̀ kí ni gbogbo ilé ìbáyìí. Kí ni owó jàre? Wá. Kí ni nǹkan tó ń wá kọ̀ọ̀kan? Torí láti bí ijọ́ mẹ́ta ló ti ń pàṣàmọ̀ tó ń pàṣàmọ̀ oríṣiríṣi nínú ilé yìí. Tó ń pòwe lọ tó ń pòwe bọ̀ tó ń yí kiri inú ilé bíi pé ojú inú ilé yìí náà lọ kí ni nǹkan tó ń wá gangan. Màmá nǹkan tẹ́yìn bá gbé ní kẹ́ gbé lẹ̀ nǹkan tó bá gbé ní kẹ́ gbé lẹ̀ ṣé ló ní kí n sọ̀kọ́ tí mo wá fún yín ni mo ní mo wá nǹkan nu lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀ gbé nǹkan sílẹ̀ ẹ̀ tẹ̀ dúró náà àwọn mẹ́rin là ń gbé nu lẹ́yìn ṣé báwọn mẹ́ta ni èmi ọkọ mi àtẹ̀yìn ọkọ mi lè gbọ́ lamọ̀ ìgbó máa ń jí lọ bí iṣẹ́ láàárọ̀ ìdálẹ́ ló máa dé èmi àti làwọn olè mi ni mo dẹ̀ wá nǹkan so definitely ẹ̀yin lẹ gbé nǹkan yìí ẹ bá mi gbé nǹkan mi sílẹ̀ náà ẹ bá mi gbé sílẹ̀ kí ni gbogbo eléyìí náà. Malo
kí ni gbogbo yẹn ṣé èèyàn máa ń ṣòro dáná ni èèyàn máa ń ṣòro dáná ni àbí èèyàn máa gbọ́dọ̀ kọ sílé dáná báyìí torí Ọlọ́run agbọ́dọ̀ gbé nǹkan síbi kan báyìí àníri nǹkan ẹ̀ ń bẹ̀ mọ́ agbọ́dọ̀ gbé lè sàgbọ́ ẹ̀ máa wí sí ọ̀tọ́ ní bá fọ́ ká sọ ọ̀tọ́ ní bá fọ́ ká wí. Wọ́n máa fi omi báyìí o gbọ́dọ̀ sọ̀rọ̀ ó sì gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n máa ranjú mọ́yọ̀ kiri inú ilé ni ẹ jọ o ẹgbẹ́ mi gbé nǹkan tẹ̀ gbé ilẹ̀ bá ń gbé ilẹ̀ o. ǹjẹ́ má pè kí n tó máa rọra ràkàtẹ̀ kiri kí ni mo gbé kí ni mo jù báyìí ṣé ń jẹ́ pé nǹkan kan ti sá sọ́mọ iná pọ̀ lọ ẹgbẹ́ òtún ṣe ń wà báyìí kí ló wà nínú obìnrin ó tún ta tẹ̀lé mọ́ mi létí àná ló ṣe tó ṣe lóyún tó ti di oyún. Kí ló yẹ náà bẹ̀rẹ̀ láti fọwọ́ sínú ilé nígbà tó ṣe pé tàbá fi sí báwo ni ayé gbé yọ. mo sì gbàgbé iná mo ní sáré wọlé sí òsì. ó wà díẹ̀ tí wọ́n ní kò sí irọ́ ni mò ń pa àti bí ọjọ́ mẹ́ta ń sìn ni mo ti ń wà kọ̀ọ̀kan nù lé tí mi mẹ́ni tó gbé kúrò mi tí mo gbé sí jẹ́ máa wo inú yàrá mi gan mo gbé nǹkan sí o mi ì dé mẹ́ni tó bá mi gbé kúrò mbẹ́ mo ti wá everywhere mi ò rí. mọ̀dámù ẹ̀yin ọmọ ní góòlù èèyàn bí ṣeré rárá ẹ̀yin náà bàbá gbé góòlù sí tòsí kò sẹ́ni tí ò lè jí bàbá tó bíyàn lè jí góòlù èèyàn ìyá tó bíyàn lè jí góòlù èèyàn. wo fi gbogbo tiẹ̀ lẹ́wọ́ tó ti bẹ̀rẹ̀ wàhálà tiẹ̀ ní ẹ̀jà rẹ̀ kò ń ṣe gold kí ni gbogbo ni mo wá fáìlì ọkọ mi ọ́fíìsì ló ti gbé wá fáìlì ọ́fíìsì ẹ̀ ló gbé fún mi kí n máa ń kí èpè mi ìdè mẹ́rin tó gbé inú ilé ọkọ mi dẹ́ẹ̀dẹ́ àdé níta mi sí kò ní kí n máa ń gbé fáìlì ẹ̀ bó mo fẹ́ kí ni mo fẹ́ gbé fún mi wọ́n mẹ́rin tó gbé inú ilé ìwúdè mo gbé mi àwọn ọmọdé ojú mẹ́ta náà lè mi ọkọ mi àti ọkọ mi. ọ̀gá rẹ̀ ló gbé fún yín. bẹ́ẹ̀ ni ọ̀gá ọkọ mi ló gbé fún mi. ṣé ẹ ti bí màmá léèrè. mi ò bí wọn because mi ò tí ì mú wọn báyìí mo kàn ń pálówè mo ń pálẹ̀ náà mo ń ṣe gbogbo ẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà wọn ò sọ̀rọ̀ páwọn làwọn bí wọ́n tẹ̀ sọ anything ó kàn ṣe bẹ́ẹ̀ ni báwọn ò gbọ́ nǹkan tí mò ń sọ ni. gbogbo bẹ́ẹ̀ tí pòwe wọn sọ anything ìmọ̀ tí mo ń ṣe wọn báyìí níjọ́ tí wọ́n rán lóbì àbàtà tí mo ra gbàǹjà wa mú wọn gègédé láàjì kan tó ní àbàtà lé mo rán gbàǹjà lọ́ra yìí wọ́n ti ṣẹ̀wá dáńpa ìjọ́ mo ti mọ̀ pé ó lè ní wọ́n jẹ obìnrin dé láàjì kí wọ́n tó ní dá padà kí làwọn ṣe báyìí o ẹ̀bùn tó ṣẹlẹ̀ ẹ wo bí ẹ bá ti pa fún wọn lówe tí wọn ò gbà tí wọn ò gbé fáìlì ńlẹ̀ èmi ìwà mọ́ tí wọ́n fẹ́ fi fáìlì ṣe o kó má sì lọ jẹ́ kí wọ́n fẹ́ tà fáwọn ní gbogbo mọ wọn bí sẹ́ẹ̀lì jẹ́ kí n mọ yín jáde ẹ mọ ibi tí gbogbo kìnìún wa àṣírí wọn ò tù sáwọn náà wọn ò ní jẹ́wọ́ ni àṣírí wọn ò tù báyìí. èmi ló fẹ́ mú jáde lọ sọ́dọ̀ àwọn babaláwo ní àwọn oníṣègùn àbí kílẹ̀ fẹ́ sọ. madam èmi ọmọ yín lọ́dọ̀ àwọn babaláwo ọ̀dọ̀ àwọn wòlíì ni ẹ bá ń gbọ́ great wòlíì àwọn wòlíì ńlá ní jẹ́bẹ̀ ṣe rí táwọn yìí bá ṣe tán yẹ kí ni wò tí wọ́n rí dájú pé mọ̀mọ́ gangan ni bí wọ́n ti wá máa parọ́ pa àwọn kọ́ yóò sojú èmi àti wọn. nǹkan tó ń sọ yóò dẹ̀dẹ̀ lójú pípé tí n bá débẹ̀ ènìyàn á mú ẹni tó gbé báyìí á jẹ́ kí n mọ̀ pé ẹni báyìí ló gbé. sẹ́ni bí n bá sọ fún yín pé náà ń jó lórí omi ẹni lè kéru rẹ̀ wá sẹ́ni àwọn wòlíì tí mo sọ yìí àní nígbà bá ti ń pè yàn great wòlíì ẹ̀ kẹ́kẹ́ tí mo rí ìwòlíì tó jẹ́. ó ti tán ó yẹ kó jẹ́rìí èmi náà sórí tí bá fi lè mọ̀ pé màmá ló gbé kinní tí bá dé báyìí màá wá fèsì ẹni màá jẹ́ kó mọ̀ pé mo mọ̀ pé nǹkan ló gbé nǹkan ló lè nù léyìí màá jẹ́ kó mọ̀ ó yá òṣìwò nìyẹn. bẹ́ẹ̀ bá ti mọ̀ báwọn ẹ fèsì wọn lẹ́yìn pé ẹ fèsì wọn ẹ dá sí èmi náà tí mo mú yín lọ lọ bá tán. lẹ́yìn báwo wà ní ìgbà wo la lè lọ. ìgbà tó bá ti wù yín ni bẹ́ẹ̀ ni á níṣó nísìn ó yá. ìsìn àìlọ́mọlé ni because time tí ọkọ mi máa dé òní pẹ́ mọ́ kó dẹ̀ ṣe máa dáná fọ́kọ mi bóyá kalẹ̀ lọ́la àárọ̀ ọ̀la. ìyẹn lè fẹ́ gún fọ̀gá ni àbẹ́ bá lè fẹ́ rò fún ọ. inú sẹ́mu tẹ̀ ní sẹ́mu ló láì kà tẹ̀ fọ́ rírò. ọ̀gá irú oúnjẹ kan náà lèmi àti wọn mọ̀ ń jẹ. mo jáde. bẹ́ẹ̀ bá ti fọ́gá dísẹ́mù ẹ̀bí mi náà kàn tèmi lẹ́lẹ́gẹ̀ẹ́ tán ṣé wàá rí 500 tẹ́ fún yín náà mo ti náà mo ra káàdì lẹ́yìn tí mo ra káàdì mo tún ra mo ti náà tán náà àmọ́ mo dúpẹ́ orí àná. àwọn gangan ni ìyá wọ́n bá sọ pé ìyá ayé àwọn ìyá ayé àwọn nù àwọn abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ torí irú èmi tẹ́ ń wò yìí wọ́n jù mí lóko láti ìlú wa wá sí ìní wọn lẹ́bí wọn lára àmọ́ pẹ́lọpẹ́ wọn lára mi bẹ́ẹ̀ bá ń gbọ́ mọ́mọ́ o olúwa dámọ̀ mọ́ sí fún wa àwọn ni wọ́n ń kọrin fún. ṣé wàá rí bí wọ́n ti wà yìí wọ́n ní ìyá ọkọ kan ìyá ọkọ oró ni wọ́n pè. ìyá ọkọ oró ìyá burúkú gbà ni. wàá fẹ́ máa gbógun ti wọn. ṣé wàá rí ìyá ọkọ tí mò ń sọ yìí ọ̀rọ̀ wọn kọ́ la bá wá rìn lónìí ọ̀rọ̀ tí wọn ọ̀tọ̀ ni mò ń padà wá rí yín lórí yín ṣẹ́rí màdàm bẹ́ẹ̀ tí ń wò wọ́n yìí wọ́n fẹ́ dáràn sí màdàm lọ́rùn
mo fẹ́ dáhùn sí mi lọ́rùn mo ti dáhùn already sí mi lọ́rùn. Arákùnrin gbé yọ níbi tí ẹdẹ yẹn ẹdùn bẹ ẹ jẹ́ kí ìyàwó gangan kí wọ́n sọ ojú abẹ́ǹkù torí Yorùbá sọ pé ẹnu oníkàn láti ń gbọ́gbọ̀n. ewu ẹ ṣé mo dúpẹ́ pásítọ̀ ẹ ṣé gan ni ẹ kú iṣẹ́ Olúwa ní agbára Ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dìbàjẹ́. Àmín. ẹ wo ṣẹ́rí ti gbé yọ ń sọ yẹn kó mọ́kọ́ tó ń wí ni o ṣẹ́rí mi tẹ̀ ń wò yìí wọ́n ti dáràn sí mi lọ́rùn already wọ́n ti dáràn sí mi lọ́rùn nǹkan tí mi mọ́wọ́ tí mi ò mẹ́tẹ̀ báyìí ọlọ́mọ ẹ̀kọ́ dìde mi lórí ọlọ́mọ ẹ̀kọ́ dìde mi kí n má jẹ̀bi báyìí. pásítọ̀ ṣé ni ọkọ mi gbé dọ́kúmẹ́ǹtì kan sí mi lọ́wọ́ ó dẹ̀ sọ fún mi pé kí n jọ kí n bá òun tọ́jú dọ́kúmẹ́ǹtì dáadáa pé nítorí pé ó wà important sí ìgbésí ayé òun ó dẹ̀ pé mo dẹ̀ tọ́jú ẹ̀ àbọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ó ti gbé dọ́kúmẹ́ǹtì náà mọ́ mi lọ́wọ́ ó ti gbé inú ilé mi ò dẹ̀ mú ẹni tó gbé kó wá síbi náà tí mi ò tí wá dọ́kúmẹ́ǹtì dé alàgbà mi ò rí o ẹ ṣàánú mi ẹ gbà mí o. ẹ má sọ̀rọ̀ jù gbogbo ẹ̀ lóluwà máa tàn wọ́n lẹ̀ sí ọba mi tó jẹ́ wípé iná tó ń lò tó fi ń rí gbogbo tó wà nínú òkùnkùn ẹ̀ṣẹ̀mù àlòjìn rẹ́dẹ̀dẹ̀dẹ̀ iná tó láìtì jù láyé ọwọ́ lọ́wọ́ ọba mi ló wà ẹ dúró náà ẹ̀yin mélòó lẹ́jọ́ ń gbé nílé madam. lẹ́jọ́ ń gbé nílé kò ń ṣe pé àwọn tá a wà nílé àpọ̀ náà gbéyọ fún ara ẹ̀ náà kò ń ṣe pé ó ń gbọ́dọ̀ wá àmọ́ ó máa ń wá láàárọ̀ ó máa lọ lálẹ́ àfi tó bá jẹ́ wípé bóyá ọkọ mi fẹ́ ránṣẹ́ kan ló máa pè wá sínú ilé kò ń ṣe bí ó máa ń wá sọ́dọ̀ wa náà bẹ́ẹ̀ ṣé rí ẹnìdẹ́ àwọn ọmọ mi náà wọn ò gbé pẹ̀lú wa boarding house ló wà ní school wọn tó ń lọ ọbẹ̀ ló ń gbé ṣó ti yẹ yín sìn so èmi àti ìyá ọkọ mi àtọkọ mi nìkan lájọ ń gbénu lẹ́yìn àjù báyìí lọ. ọjọ́ báyìí lọ àwọn ọmọ wọn nìkan tí ń bẹ sẹ́ẹ̀lì ní skul lẹ́yìn yòó sẹ́ẹ̀lì báwo tí wọn kì í wálé. ẹ wo boarding house tó ń gbénu skul ní jàre boarding house ni ẹ wo bó ṣe wá miss bí dọ́gbọ́n ṣe miss láàrin wa ni kò yé mi alàgbẹ̀ ṣàánú mi ọkọ mi jẹ́ kó yé mi pé kò gbọdọ̀ sọnù pé nǹkan tó wà important sí gbèsè ayé òun ni ẹ jọ ibo ni mo fi wá dọ́kúmẹ́ntì ọkọ mi sí báyìí. ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa o Ọlọ́run tó ní gbogbo ìmọ́lẹ̀ ó yá lásìkò yìí Olúwa mo fẹ́ lo ìmọ́lẹ̀ Olúwa ó yá jẹ́ kí n rí ìmọ́lẹ̀ tọmọlẹ̀ rẹ́dẹ̀t alójìn hm gbogbo náà ayé iná ńlá iná tó wá stadium Olúwa ló gbogbo ẹ̀ kó tọ̀. Madam ẹ rí i pé mo pariwo lẹ́ẹ̀kan mo béèrè fún ìmọ́lẹ̀ mo ní kí Ọlọ́run tàn wọ́n lẹ̀ mo ní kó tan gbogbo iná tó wà lóde ọ̀run yẹn mo fẹ́ rí ìmọ́lẹ̀ gbogbo ẹ̀ ìmọ́lẹ̀ yẹn tàn. èmi rí ẹ̀yin kò rí. báwọn ọmọ ẹlẹ́wọ̀n ti dé báyìí tó ṣe wò báyìí mo rí ni. ẹ rí. mo rí ojú mi kọ́kọ́ blọ̀ mo wá ṣe báyìí mo kọ̀ǹtró ẹ̀. ẹ dúró náà mi ṣàgbéyọ ọlọ́yà nìyí. kí lẹ rí. ìdíwé tẹ fi ń fọwọ́ lulẹ̀ yẹn àwọn ilẹ̀ mo pè ló máa ń fọwọ́ lulẹ̀ bẹ́ẹ̀. ẹ sà ṣe ara wa tẹ̀ ń wò yìí ò jẹ́ ńlẹ́gùn jẹ́ ńlẹ́ orò ni wa kò sí bólégún ṣẹ́gun àwa lẹ́bàá ń bẹ bólóró ń sọ̀rọ̀ àwa lẹ́bàá ń bẹ bí wọ́n gbé àlìkámọ̀ náà àwa náà lẹ́bàá ń bẹ bí wọ́n ń kálẹ́lúyà náà àwa nìkan náà gbogbo ẹ̀. gbogbo ẹ̀ lẹ ṣe ẹ̀bọ̀ ilé olúwa lẹ́wà yìí. House of God yes ó ti yín. it's true it's true. ẹ gbọ́ nígbà tí ìmọ́lẹ̀ yẹn wá padà tàn gẹ́gẹ́ bí mo ṣe ní kó tàn ìyá ọkọ yín rìn. dáyọ̀ à ṣé ẹ ti ní tí mo sọ. ìyá ọkọ yín fẹ́ fi dọ́kúmẹ́ǹtì yẹn dá yín lóró ni gbóyọ. èmi ti sọ fún wọn tẹ́lẹ̀ wọn gbà ní ìyá tèmi ti rí ojú wọn tí mo tẹ́ pé o lè báyìí ni mò ń wò ní ojú wọn o lè bàrà ò ní mò ń rí ní ojú wọn. ojú o lè rè o lè ìyá mo dá wọn mọ̀ jù. níjọ́ tí ìyá ti rán mi búrẹ́dì wọ́n rán mi búrẹ́dì 80 naira mo ro ní 120 fúnra mi tí wọ́n ti mú o 120 tí wọ́n gbé sọ ní 80 naira mo ti mọ̀ pé o lè níyà. ṣé nǹkan tẹ̀ sọ ó dá yín lójú dáadáa pásítọ̀. ó dá mi lójú ju àdá lọ. pé ìyá ọkọ mi ló gbé dọ́kúmẹ́ǹtì ọkọ mi tí mò ń wá tí mò ń dààmú látijọ́ tí mò ń wá káàkiri tí mi ò rí. ẹ wo bí tẹ́ ẹ bá bi ìyá ọkọ yín léèrè tó bá sọ wípé òun kọ́ ni òun gbé dọ́kúmẹ́ǹtì yẹn ẹ máa mú bọ̀n bí ìyá ọkọ yín máa ka boroboro. wọn ò ní jẹ́wọ́ bí yàrá ìgbà tí wọ́n jẹ́wọ́ bí bẹ́ẹ̀ lè fún wọn gbà tí bí wọn bá jẹ́wọ́ wọn tẹ̀wọ̀n gbogbo ẹ̀yìn ẹni kẹ́yìn fẹ́mi láàyè kẹ́jẹ́ kíkí ń dáná yá wọn. gbẹ̀yọ̀ má fọ láyé kẹ ayé ti gbà ẹ wo nǹkan tí màá bá ìyá ọkọ mi fà ara wọn bá kọ màá jẹ́ kó mọ̀ ní pé ìyàwó tí wọ́n ní kó ó ní skọ́skọ́ lórí kò wọ́ ọ̀kẹ́ rárá màá jẹ́ ọmọ ẹ̀jẹ̀ fún wọn wọ́n gbé dọ́kúmẹ́ntì ọkọ mi kí ló fi ṣe náà jọ. inú ni bí mi ni ìṣe inú ni bí ni wọ́n ti olóyìnbó mọ̀ ń pè náà yá ń lóyìnbó. bí a ṣe ń lọ kó lọ bàbá yín lọ. ẹ dá mi lóhùn kí ló wà ń bẹ̀ mo ní pé fọ́ọ̀rọ̀ tẹ́ ẹ gbé ẹ bá mi gbé sílẹ̀
fún ìtọ́wọ́n yàrá mi tẹ́ lọ gbé pamọ́ ẹ bá mi gbé ilé ṣé kọ́ mi wà bẹ́ẹ̀ ni ẹ dá mi lóhùn. èmi lọ gbé fáìlì ẹ̀ ó jẹ́ lọ sínú yàrá ẹ̀ kó lọ tú yàrá ẹ̀ kó lajú ẹ̀ sílẹ̀ dáadáa kó wo fi tó gbé sí kí ni mo fẹ́ fi fáìlì ṣe. kí lẹ̀ lè fi ṣe màmá kí lẹ̀ lè fi ṣe ẹ dá mi lóhùn kí lẹ̀ ní ìsinmi àti fífi sú mi ṣé ẹ̀ṣẹ̀ wà ní wípé kí ní kí ẹ máa bọ̀ nílé ọmọ yín kí wọ́n bá wa lo táìmù díẹ̀ kí wọ́n bá wa ṣeré ẹ̀ lẹ̀ dé ìṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe àlẹ́ tó pẹ̀ ń jalè tó ló bá dé pé èèyàn yín sọ̀ sí yín ni ẹ lọ gbé fáìlì sílẹ̀ o ẹ lọ gbé sílẹ̀ tó wà fẹ́ wàhálà. gbọ́dọ̀ ti mú àwọn gbọ́dọ̀ ti mú báyìí Jésù Kristi mú Ifá mú ànábì Muhammad sallallahu alaihi wasallam náà mú wọn lọ gbé fáìlì kan gbé jùlẹ̀. màmá ẹ sọ ara yín o màmá ẹ sọ ẹ bẹ́ẹ̀ kí n wojú yín kí ló dé dáwọ́ lójú mi. ṣe é fẹ́ tẹ̀lé mi ẹ̀kọ́ mi lú ni ẹ kọ́ mi lébi pọ̀ lulẹ̀ ni. ó jẹ́ jókòó ara ẹ̀ jẹ́ má kọjá yẹ inú ilé ọmọ mi ni mo wà kí ló ṣe ná torí pé mo kọ̀ dákẹ́ mo kàn ń wò fáìlì wèrè wo ló ń wá kí ni mo fẹ́ fi fáìlì ṣe. ẹ wo màmá ẹ máa lè mọ mi ẹ máa lè mọ Káyọ̀dé mi ẹ wo ojú mi dáadáa kẹ́lẹ́ wọnú ilé dáadáa inú ilé ọkọ mi ni mo wà o ọkọ mi lónìí ilé mi mo dẹ̀ ní ẹ̀yin kẹgbẹ́ ilé ọkọ yìí lọ́kọ́ gbé ilé ọkọ yìí kí ló dé ná kí ló dé tẹ́fẹ́ dáre mi ẹ̀tọ́kọ mi rú. èmi á kú òbí irọ́ ló pa òní yẹn sọ tó bá jẹ́ ìrù ọkọ ẹni ò ríro rárá lọ tún dànù kì í ṣọ̀rọ̀ tèmi. jọ́sọ́ sọ fún ẹ pé mi lè mi gbé fáìlì. ẹ̀yin lẹ gbé. wọ́n rí lójú ìrọ̀ wípé mi mo gbé. bẹ́ẹ̀ ni mo mọ̀ lọ́dọ̀ ẹ̀yin lẹ gbé wọ́n jẹ́ pé ẹ̀yin lẹ gbé mi fún lọ́wọ́ níbẹ̀ ẹ̀yin lẹ gbé ẹ̀yin lẹ gbé ẹ̀kú fáìlì ọkọ mi sílẹ̀. o mọ ohun tó ń sọ. kí ló dé náà. o kàn ó lásán ni o mọ nǹkan tó ń sọ. ọkọ rẹ ti sọ ni o mọ tó. mo mọ̀ bọ́lọ̀ ti mú àwọn bọ́lọ̀ ti mú báyìí Jésù Kristi mú Ifá mú ànábì Muhammad sallallahu alaihi wasallam náà mú wọn lọ gbé fáìlì kan gbé jùlẹ̀ ǹjẹ́ ó sì ẹ lè ní ìyàwó ọ̀gá mi lára gé. ọgbẹ́ kí ni ọwọ́ àgbẹ̀ ọwọ́ àkẹ́sì tí ó ti wọ̀. sọ́ọ̀sà. ọ̀gá ẹ káàmù sá ẹ lẹ́sà you are welcome very much sir. ẹ ṣe rí ọlọ́run ní ẹ dé. Gbéyọ̀ kí ló máa ń ṣe ẹ gan-an o fi géètì sílẹ̀ o wá jókòó sí bí o ń ṣe thank you very much sir. níbi òun náà ni ìgbà tí mo rí pé mo wo gíláàsì ó dọ̀tí mo wá rò pé kí n nùyún náà àmọ́ sá ọ̀gá ọlọ́run ni ẹ kí látòrọ̀ àti madam àti mọ́mì. kí ló ṣe mami no wọ́n pè mí àwọn náà ní kí n máa sáré bọ̀ lẹ́ kí ló ṣe wọ́n. nǹkan kò sí wọn àti madam àti mọ́mì wọ́n mì sí yín èmi náà wá mì sí yín nítorí ẹ̀ ni èmi náà ṣe wá jọ ìwọ̀n ní pé ká mọ́jọ́ mì sí yín papọ̀ ọ̀gá mì sí yín gan gidi ni o. wọ́n mì sí mi. ẹ̀yin lẹ mọ yàrá yín o. ọ̀gá ẹ mọ yàrá yín ni ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti tó ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti wà mo kú fún yín mo jí fún yín I can die for you anytime any day. Gbéyọ̀ mo rò pọ́n ní kíní tí kò lára ẹ̀ sórí gbogbo rádaràda tó ń ṣe yìí ó máa bu ẹ lọ́wọ́ ọjọ́ kan. ẹ̀rẹ̀ pè mí ní pèjáyà bí mo ṣe gbọ́kọ̀ yín mo kàn ń sá eré bọ̀ ni mo á débi tó ń sìn gbé ẹ wá sọ fún mi pé ẹ kàn miss mi ni. èmi ò miss ẹ mi ò miss ẹ rárá ọlọ́run ló ní kíyàwó ẹ̀ nà mí lé ni ó fẹ́ nà mí ni ọlọ́run ló jù lọ kálẹ̀mí gọ́gọ́ ò mẹ́nu mi lé ni kódà á ti yẹ̀ṣẹ́ sí mi àbí kó ti dà mí nígbàjú. kí lẹ fà. torí ó fi ọwọ́ gún mi nímú báyìí tó sọ fún mi pé mi gbé fáìlì mo ní mi ò mọ nǹkan kan pa fáìlì ṣé mi ni mo gbé fáìlì kí ló kọ́ mi pẹ̀lú fáìlì. màmá ẹ̀yin lẹ gbé fáìlì ẹ̀yin lẹ gbé fáìlì ẹ má pa ọmọ mi ẹ̀yin lẹ gbé rẹ ń pa ọkọ nǹkan lẹ gbé ẹ̀yin lẹ gbé jàre kí ló dé ẹ lẹ gbé fáìlì ọkọ mi sílẹ̀ ẹ gbé sílẹ̀ kékeré máa parọ́ mọ́ pé nǹkan lẹ gbé fáìlì mọ́. ìyẹn pariwo lé màmá mi lórí jọ you don't talk to my mother like that. wo màìdá má bínú torí Ọlọ́run kọ́ bá mi sọ fún màá kíkọ́ máa gbé fáìlì ọwọ́ wọn sílẹ̀ kọ́ gbé sílẹ̀ wọn ló gbé fáìlì náà. báwo ni wọ́n ṣe mọ̀ pé màmá mi ló gbé fáìlì. òkè ó fẹ́ mọ bí mo ṣe mọ̀ àbí kò sí wàhálà èmi ẹ ṣàlàyé bí mo ṣe mọ̀ ọ́n sì fún ẹ ṣé bí gbé ọlọ́mú lọ sọ́dọ̀ pásítọ̀ kan pásítọ̀ nílẹ̀ yẹ kó yẹ mi wípé màmá gangan ló gbé fáìlì táwọn wá ọwọ́ kan tí pásítọ̀ yẹn gbàdúrà báyìí lórí pé màmá ló gbé tí mo dààmú káàkiri ọjọ́ ikú. Gbéyọ̀. bẹ́ẹ̀ni. ó mú wọn lọ bí kan. bẹ́ẹ̀ni pásítọ̀ yẹn lè kú gangan lọ́wọ́ kan báyìí lórí pé màmá ló gbé lọ́wọ́ kan lórí straight. Gbéyọ̀. Gbéyọ̀. ní kí ni. Gbéyọ̀. má dálé gbúdọ̀ lè gbé fáìlì sílẹ̀ ọkọ mi máa bínú tí wàá rí fáìlì yẹn ẹ lọ gbé sílẹ̀ kíákíá kí ló dé. jókòó jókòó náà Gbéyọ̀. tí wọ́n ti gbé lẹ̀. wọ́n gbé kíni sílẹ̀ ta ló béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀. now wọ́n ní ìwọ ló mọ pásítọ̀ tó mú ìyàwó mi lọ sọ́dọ̀ pásítọ̀ tí wọ́n mọ̀ yẹn tó sọ pé màmí ló gbé fáìlì. sẹ́rí kámọ́ tiẹ̀ jáde nínú ilé gan lásán mẹ̀dúlà blaganta gbogbo wa gan gbọ́dọ̀ sọ
ẹni tí ó gbé kínní ẹ̀yin ni ẹni fáìlì you are the owner àwọn ẹlẹgbẹ́ fáìlì fún àwọn ni witness èmi ìtàlẹ̀mí wà no person ní èmi nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ṣé mọ̀ pé ìwọ̀n bá ẹ̀yin èèyàn tí ń bẹ nulẹ̀ tá a bá wá da gbogbo ẹ̀pọ̀ tá a wò ojú ò lè ti hàn ojú ẹni tó gbé fáìlì ti hàn kò yẹ yín nísìnyí. ìyá ẹ ló lè ìyá tó bí ẹ ń lò lè oníjàgùdà ṣé mi ló lè nínú ilé ọmọ mi àbí ìyá ẹ ilé pásítọ̀ yín tẹ́jìjọ lọ ohun tó dà yín pọ̀ òun ló máa padà fún mi. ẹ má jẹ àlọtẹ́rì èèyàn náà ni wọ́n. ọ̀rọ̀ kan ti sọ̀rọ̀ ẹ̀ àbí. mọ̀dàmẹ́ mọ́ pariwo mọ́ sẹ́rí mọ́ gbé báyìí ńlẹ̀ torí pé ńgbà tí àwọn pásítọ̀ ń gbàdúrà kan báyìí màdàmú ò rí èmi rí yín gangan lójú kinní wọn báyìí ẹ wá ń juwọ́ báyìí ẹ ń juwọ́ báyìí ẹ ń juwọ́ báyìí bẹ́ẹ̀ lẹ ti ṣe hàn. orí wọn ń juwọ́ báyìí mò ń juwọ́ báyìí lójú ọpọ́n ọ̀fà yín ni mo ti ń ju ọwọ́ orí báyìí tí mò ń ju ọwọ́ ohun tó parí pọ̀ ló máa tó yẹn ká. ok kò sí problem anyway fáìlì tẹ́yìn ń wá èmi lèmi gbé fáìlì. bẹ́ẹ̀ ni. my dear kí ló tó ń parọ́ mọ́ra ẹ̀ kí ló tó ń parọ́ mọ́ra ẹ̀ náà òun. mo lẹ́mi ni mo gbé fáìlì mami wọ́n gbé fáìlì yẹn carelessly sórí tébù mo rò pé fáìlì mi lélẹ́yìn náà mo dẹ̀ kí nǹkan mi mọ́lẹ̀ mo lọ tọ́jú ẹ̀ ẹ wá ṣe rádaràda ẹ múra yín kiri sórí pásítọ̀ tó lò mọ̀ yẹn èmi ìwọ àti gbogbo wa àjọ dọ́dọ̀ pásítọ̀ yẹn pé o tiẹ̀ tí wá lórí o láyà orí wà láyà ẹ o gbé ìyàwó mi o gbé lọ sí ilé pásítọ̀ whatsoever tí wọn náà stoop so low to his level tó mú ẹ kiri ok. Agbádá bàbá mi o aṣọ ẹ̀mí mímọ́ ó tóbi jù mí lọ màá fi búra o ó tóbi jù mí lọ màá fi búra o. wọlé pàtẹ́wù. ọmọ òun yẹn. aleluya sa. aleluya jàre. aleluya sa. aleluya jàre gbé yọ. aleluya sa. kí ni dé òde fìlà ẹni. aleluya sa. aleluya 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 madam ni. ọ̀gá mi rè mọ́mí wọn rè. madam ṣé àwọn màmá ti jẹ́wọ́ wọ́n ti jẹ́wọ́. agbádá bàbá mi o aṣọ àlà agbádá bàbá mi o aṣọ ẹ̀mí mímọ́ ó tóbi jù mí lọ o máa fi bora àmọ̀dábù Jésù. àmọ̀dábù Jésù. àwọn bọ́ọ̀sì náà máa ń láì kí dáàbò nínú sẹ́ẹ̀lì. kò sí ibi tí ó sì. bẹ́ẹ̀ni olúwa ló ṣiṣẹ́ ẹ kú màmá torí ijọ́ mi jẹ́ ń bá yín sọ̀rọ̀ olúwa ẹ jẹ́ ìṣiṣẹ́ olúwa lára yín ẹ wò wọ́n tẹ́ bá ti fẹ́ ṣe ohun kọ̀ọ̀kan pamọ́ ṣẹ́ gbọ́ ẹ máa ro wípé àgbà kan wà tó lọ́n fún lágbára tó jẹ́ pé a máa rí yín lọ́wọ́ kan ní ṣẹ́ ń bá mi lọ. bẹ́ẹ̀ ẹ ń tẹ̀lé mi bẹ́ẹ̀ sà of course. àwa kan wà tá a máa rí yín lọ́wọ́ kan ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o èmi náà dẹ̀ mọ̀ pé èṣù ló lò yìí fún wípé ẹ ti wá ronú pé wàdà yìí ó yá kólúwa kó dárí jìn. ó ti dárí jì wọn. kólúwa kó dárí jìn. ẹ̀rọ àgbọ̀ olúwa tẹ̀ ti dárí jì wọn gbogbo ntẹ̀sán náà ni àwọn náà ti gbọ́ àmọ́ sẹ́rí ọ̀gá mi gangan rè mọ́mí wọn ni ẹ̀dínwó sí ọ̀gá mi wọn á fẹ́ fàyín sọ̀rọ̀ gbọ́rọ̀ lẹ́nu wọn. ẹ má dànù ọ̀gá ọ̀gá má bá mi sọ̀rọ̀ àwọn màdámù ni wọ́n sátọ̀ olúwa wa wọ́n fẹ́ mọ àṣírí ibo ni ìwé yìí nù sí olúwa dẹ̀ lu àwa láti jẹ́ kọ́ mọ̀ bí tó nù sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí àwọn màdámù kan wá ṣe iṣẹ́ olúwa lórí lókù látara wípé ẹ wò ìjọ tá a wà yìí a nílò bọ́ọ̀sì. bí ètò gùn. bẹ́ẹ̀ni bí luxurious. ó ti yé yín kó jẹ́ gẹ́gẹ́ bí mọ́tò òjò. àwọn náà ń gbọ́ wọ́n ń gbọ́. ó ti yé madam ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ra mọ́tò yẹn fún ìjọ yìí kó jẹ́ wípé ẹ mórí olúwa. bẹ́ẹ̀ni wọ́n tiẹ̀ mórí wọn láwọn kábọ̀. bọ́ọ̀sì kọ táyà ni ẹ sì. wo gbé gbogbo ẹnu ẹ sọ̀hún for your very good information I am CSP Akínọlá in charge of SARS. SARS. bẹ́ẹ̀ni. ẹlẹ́wọ̀n sáwọn yìí lọ́wọ́ àbí. ìwọ ló sá wọ́n ní god ó ń fi aṣọ ọlọ́run ó fi ń parọ́ fún àwọn èèyàn ó tún wá ní god láti parọ́ fún ìyàwó tèmi pé màámi àwọn náà gbé dọ́kúmẹ́ǹtì tí èmi ń wá dọ́kúmẹ́ǹtì èmi gbé fúnra mi my friend you are done for. ẹ má bínú ẹjọ ẹ ń gbé yọ ẹ ń madam ẹjọ ẹ má bínú ẹ dúró náà ṣé ẹ ń màmá ni mo dárúkọ pé
wọ́n gbé mi yẹn. Irú ìbéèrè wo nù ẹ̀yìn àmọ́ àbó òun ẹ̀ ti sọ̀rọ̀ báyìí. Àwọn màmá lẹ́sọ̀ gẹ́gẹ́ tẹ̀ nípa ẹ̀rí wọn tí wọ́n rẹ́rìn sí nínú bẹ́ẹ̀ tí ń pè wípé ẹ̀rí wọn báyìí líkìlà líkì àbí kílẹ̀ ẹ̀ pé. ṣé ìrànà yẹn kọ́ àlàkàlà tí máa ń lálàkàlà ìyẹn wà. Ẹni bí ni èèyàn játijàti Ọlọ́run kankan ò pè ẹ́ Ọlọ́run ò pè ẹ́ ẹ kò lọ káṣọ funfun kọ́rùn ẹ̀ ń fi àwọn aláṣọ funfun tọ́lọ́run pè ẹ̀ ń fi wọ́n ṣe wípé bóyá àbí pé kìíní àwa mú àwọn tọ́lọ́run bá pè. sáyé ìdọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ ọ̀tún lọ́jọ́ ń yọ. Ọlọ́run mú sí ẹ wá ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ wo shift ọdún yẹn tí wọ́n pa lórí ẹ̀ SARS ni wọ́n ti wá o. SARS láti wá sí ọgbà Olúwa. wọ́n ní ìdí àdúrà wọ́n wá ní àwọn kankan wà tí a fẹ́ bá àwọn ṣe mo fẹ́ kó yọjú sí wọn kájọ yọjú sí wọn ká lè jọ kọ́wọ́ rìn. Alàgbà Portable ẹ má kí èmi tẹ̀lé wọn lọ sí ọgbà SARS torí pé mo ní iṣẹ́ Olúwa tí mo fẹ́ ṣe ní orí òkè iṣẹ́ ìyanu wà. ẹ wá ayékọ́lù wa ẹ yanjú ẹ gbogbo ẹ̀ ń bí ọ̀gá SARS ni wọ́n ọ̀gá mi ni wọ́n. Ọ̀gá wọ́n jọ ṣe gbogbo ẹ̀ ní ìran tẹ́ ẹ rí tẹ́ ẹ sọ pé màmá ni wọ́n gbé fáìlì tí Alàgbà Portable rí tẹ́yìn sọ́pọ́ọ̀tì wọn torí ẹ̀ ní ọ̀gá mi ṣe wá. anyway ṣe rí gbogbo èyí tẹ́ ń ṣe yìí ẹ̀ ń ṣe rìhásà ni gbogbo nǹkan tí èyí tẹ́ ń sọ yìí ń sìn àjọ máa dé ọgbà wa lọ́hùn lọ́gbà SARS ẹ̀ wá lọ ṣàlàyé ẹ̀ fún wọn. bó ṣe máa sọ ayé yín àtàgbàdà bàbá mi aṣọ ara bó ṣe máa sọ yín sẹ́wọ̀n nìyẹn bẹ́ẹ̀ ni. Wọ́n lẹ́ lọ ẹlẹ́mìí irú èwo lẹ kó sórí òkè ẹ má bàyé jẹ́ ẹ jẹ́ káwọn ẹlẹ́mìí gidi kán wọnú ìjọ wa kẹ́yìn ẹlẹ́mìí burúkú kẹ́ kóra yín bọ́ síta torí èṣù ló lu ẹ̀yin táyìn sọ wípé èmi lèmi tí mi mọ kọ́lọ̀ fáìlì ẹlẹ́mìí ni àṣírí yín wá tú ọmọ mi ló gbé fúnra rẹ̀ aṣọ funfun yín bẹ́yìn méjèèjì ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe máa fi wọ ẹ̀wọ̀n nìyẹn. ẹ wò jàre ẹ mọ tó ṣẹlẹ̀ ṣe rí èmi ní àdúrà kan pẹ̀lú àwọn aláboyún tó ti yé bẹ́ẹ̀ nísìn ìyẹn ò ní jẹ́ kémi lè ráyè tẹ̀lé yín lọ. ẹ mọ tó wá ṣẹlẹ̀ sà èmi wò pé ẹ má yẹ kí ilé Ọlọ́run ṣòfò ẹ jẹ́ kí àwọn lọ èmi àmójútó ìjọ ẹ mọ̀ pé ìjọ gbọ́dọ̀ tó gbogbo àwọn wòlíì àwọn prophet àgbọ́dọ̀ dá lọ sí ọgbà yín ẹ yẹ kí méjì lé mú. kí ni ṣẹlẹ̀ àyíkọ́ bí wàá bí máa lọ. ọgbà SARS ẹ má ba alàgbà mi. ẹ má ba alàgbà tó tún jẹ. ọba yín bí wọ́n jẹ́ nìṣó ẹni òbínú kọ́ṣà nìṣó ọba aṣọ funfun tí wọ́n bá tara. jẹ́ ìhòòrò àyíkọ́dún. wo bí Ọlọ́run ló yọ wá kídi kò ń ṣe báyìí Portable mo dé kọ́kọ́ mo ṣe kúrú ó tẹ́ dáhùn. ṣé mi mọ apá ibi tó máa gbà wọn ṣe bí lẹ́sẹ̀kẹsẹ̀ láti iwájú ṣọ́ọ̀ṣì lóníkálukú ti wá bó ṣe máa escape ṣé ojú náà lè wúra máa honú ni. ṣé ká bá tẹ ẹ̀fọn ká ṣé kò ẹ kí o máa tọpasẹ̀ mi. máa tọpasẹ̀ nígbà tó gbọ́ ọ̀tún tí mo gbó sí táwọn gan-an tán mọ̀ bí táwọn gbà mọ̀ gan-an tán mọ̀ bí tán máa wá sí ṣé tó yẹ pé yọ̀nà kan náà làgbà sórí pọ̀ yóò mọ̀ pọ̀ máa mú wa ni wọ́n bá pa fún kásán tọ̀tọ̀ oníkálukú àwọn ọmọ ní tán máa lé mọ́ ọmọ pẹ́ntẹ́ máa bá lékun méjì ó wọ̀ kó máa pòfo ni wọ́n bá pé ikú méjì tọ̀fẹ́ lé náà ló jẹ́ kó pòfo káníṣe lálọ́gbọ́ bí kan náà máa rí wa mú wọ́n bá pé ìwọ jágbá bí yẹn gan gbúrúgbúrú tán mọ̀ bí tán máa yí wa olóko bá ṣó mọ̀ ni. Portable kábàlẹ̀ ìjàgboro máa padà lẹ́yìn rẹ o tí o kì í mú iyọ̀sẹ̀ lójijì ọ̀hún kí mo ti ní àtàtàkì ni. àyà tèmi gan já bí mo ṣe rí ẹ aṣọ funfun tí mo rí yẹn ni ló pè mí padà mo fún mọ pé àyíkọ́ndú ló máa jẹ́ mo fún pé àyíkọ́ndú. ká máa ṣe báyìí Portable ṣé Ọlọ́run kò rí wa mọ́ ni. Ọlọ́run rí wa wo bí àyíkọ́ndú ọmọ tó ṣẹlẹ̀ ibi tá a dúró tí gan ó ń pẹ́ tí gbogbo nǹkan má pẹ́ wo bí kọ́ńkọ́n báyìí ló lè wúre ó gbọ́ kọ́ńkọ́n òun ló lè wúre. kọ́ńkọ́n ló lè wúre kíkà wá ṣe ká lọ báyìí ṣe báyìí ká gbà. máa ń padà sẹ́yìn báyìí ṣé bọ̀ ẹ̀ kò sí wúlò àti gbà yín náà wá. kí ló ń sọ gan-an nísinsìnyí tí mo sì kúrò ń bẹ̀ yẹn ládùúgbò yẹn náà síbi gbogbo àjọ wa ń bẹ̀ ni mo dẹ̀ fáwọn lórí lọ́wọ́ o ní pé wọ́n escape. What kind of officers are you? No, I will not take this. This is negligence. It is negligence. I will not take it. Yes. kí ló dé Now, kó lórí fún mi jáde. kí ló tún ṣẹlẹ̀ kí ló dé. Mami, believe pé àwọn boys tí a lọ arrest nínú church yẹn now ní àárín àdúgbò yẹn wọ́n escape máa boys mi lọ́wọ́ despite the fact pé ṣe la falẹ̀ wọn lọ́wọ́ ta fi kúrò ń bẹ̀. bá
báwo ló ṣe ṣe. mi ò rírú ẹ̀ rí o. irú escape wo nìyẹn irú wo nìyẹn kẹ. níbi àdúgbò bẹ́ẹ̀ yẹn. abẹ́rẹ́ mi. irú wo nìyẹn. ọ̀gá kí ló tún ṣẹlẹ̀ o kí ló tún ṣẹlẹ̀. kí ni wọ́n sọ fún yín kó ṣẹlẹ̀ wọ́n pè yín sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ti ní kọ́ escape wọ́n dẹ̀ náà ti sá lọ. àjọ wà lẹ́nu ẹ̀ ni. olórí ibú mọ́ làwọn tí wọ́n pera wọn ló lọ́gbà fún mi yìí àbírú kí lélẹ́yìí báyìí èmi ò mọ̀ pé wèrè ní alàgbà Portable àti alàgbà Ikondo lérí ibú àwọn méjèèjì títí kọ́ tó lérí ibú ni wọ́n èmi ò mọ̀ kálẹ̀ mi mọ̀ ní èmi ẹ dákun wọ́n ti jẹ́ kí mọ̀mọ́ hate mi báyìí tó lọ lọ. ẹ̀yin gbà téèyàn ọba ti wá ohun tí ò sọnù kiri ó máa rí ìrìkúri bẹ́ẹ̀ ni ohun tí ò sọnù lọ́wọ́ yín òun ló ń wá káàkiri ọ̀nà ìdàtẹ́ ẹ̀ ní lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ dẹ̀ ni ó ń bà wà rere jẹ́ ni orí ibi táyé ẹ̀dá tó já sí báyìí. ok mami mo mọ nǹkan tí màá ṣe èmi mọ nǹkan tí màá ṣe mo mọ nǹkan tí màá ṣe. now hello Austin listen to me now mobilize our boys ẹ padà sí church yẹn now ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni tó bá ṣe ń wọnú church yẹn ẹ máa kó wọn ẹ kó gbogbo wọn pátápátá kẹlọ tí wọn mọ sẹ́ẹ̀ fún mi wèrè tó wà nílé mi náà màá fúnra ara mi mú wá màá deposit sọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni yes bẹ́ẹ̀ni and that is it. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọkọ náà lọ́sà ṣé bí báyìí lọ́nà lọ́nà ẹ̀yin jẹ́ máa bẹ̀ wọ́n èmi bẹ́ẹ̀. àríkọ́jú àwọn ará bí wọ́n sọ wá dẹ̀dùn agbórí ìdílé fèrèsé pátákó ọlọ́run ló ní ká jẹ́ ayára bí àṣà wò inú túbú làbà wà báyìí túbú sẹ́ẹ̀lì wọ́n wá sọ wá dẹ̀dùn agbórí ìdílé fèrèsé ṣùgbọ́n bá a ṣe ń jẹ́ ẹ̀dùn agbórí ìdílé fèrèsé yìí láì kìí ṣe méjì ó pé wájú wípé káwá nù sẹ́ẹ̀lì lọ àbọ̀mọ́ ni. èmi wo imú kàkà fọkẹ́ fọlọ́hún kán ti tolú ẹ̀ mọ̀lẹ́ nísì kólẹ̀ tí wà nú olú ẹ̀ tí wà nú gbàgán ṣé ìyá mi làwọn máa wí. àdúpẹ́ bá a bọ́ mọ́ wọn lọ́wọ́. ó lágbára báyìí o àbúrò rí báyìí láì ṣàwòdì kọ́lọ́n ṣàánú wa báyìí o àbúrò rí kódà kábàdé wọn máa fi ra awé ju ẹ̀dùn lọ tó ń gbórí igi àbàfi ra awé orí igi tá a bára nísìn kò sì kì í ṣe gé léso káwọn má jẹ báyìí lẹ́sìn. kí n la fẹ́ rí jẹ sọ̀rọ̀ jíjẹ lélẹ́yìí gbàgbé jíjẹ o kákan tiẹ̀ kọ̀ọ̀kan máa dúpẹ́ wípé àbọ̀ lọ́wọ́ páńpẹ́ àbọ̀ lọ́wọ́ àwọn búdòsà. bí n bá ká àwọn méjèèjì mọ́ bẹ́ẹ̀ sísá ní fọ̀dà sísá ní ṣàkàṣàkà. gbogbo ìgbésí ayé rẹ ó mọ sọ pé ọ̀sà wọn. wọ́n bẹ wọn dànù ni wọ́n bí àwọn méjèèjì sókè. ọgbọ́n girigiri ẹsẹ̀ ọgbọ́n girigiri wọ́n gbọ́n àwọn túká. ọ̀rẹ́ mi ọlọ́run má jẹ́ kẹ́jẹ́ ìró pa o bẹ́ẹ̀ ni báwo lè yín wàá kó mẹ́un tí ó wàá dúró síbi tí ó wàá lúgọ tí ó máa wá gbóhùn tí ó máa sá girigiri sọ́ọ́ ti gbàgbé wípé àwọn ẹranko ni wọ́n gbóhùn wa tí wọ́n wá sàṣàlà fẹ́mi ara wọn tí wọ́n tàtàrẹ́ kọjá òdì kejì wa ni wọ́n gan lẹ́dìí ọ. ẹranko ni ẹ máa jẹ́ ẹranko o torí bá bá tó yín wọ́n á sá ìsàkàsàkà. ẹ jẹun wà bí mo ti wà yìí o ẹ dákun ẹ jẹun wà bí mo ti wà yìí o sẹ́rí ẹ wo gbogbo ọ̀nà tí mo fi sẹ́yìn pátápátá ẹ ṣàdárí jì mí èmi ò mọ̀ pé lérí ibú ni Portable àti Ikondo èmi rò wípé great pastor great wòlíì òun lèmi pé wọn ẹ dákun tó lọ́lọ́ ẹ dárí jì mí ẹ ṣáàjọ sẹ́rí pé Ọlọ́run ló yọ wá nulẹ̀ díẹ̀ báyìí ló kù eléri ibú wọn bá ti dánú lérù ìgbà tí wọ́n wù yóò ti dánú lérù tó bá jẹ́ pé bòmí ni skata pẹpẹ nyamnyam gbogbo ẹ̀ ni ó ti iṣu àtàyànyàn ni ó di. gbéyọ ṣòro wípé inú ilé mi ṣe ń dùn mí dáná lóhùn ṣé ìwọ̀n mọ̀ ìpínlẹ̀ àgbà tó ti dá wàhálà yẹn sílẹ̀ inú ilé mi ló sì kan gógógógó tí n bá kí ọkọ mi nínú ilé báyìí náà kí n dá mi lóhùn ọkọ mi pàápàá tí n bá kí imú ló máa fi dá mi lóhùn nínú ilé gbéyọ nǹkan tó ṣe yóò dáná this is bad. èmi ò mọ̀ pé rí in fact mo wà disappointed ọgbọ́n. èmi gan wà disappointed nínú ayé kan gbà. shut up kí ló ń sọ nígbà tó mọ̀ yìí pé àwọn pásítọ̀ tó mú mi lọ bá pásítọ̀ èké ni wọ́n kí ló tó ní kí n tẹ̀lé lọ síbẹ̀ wáyé irú nǹkan máa yẹn ò dáa náà ó fẹ́ dalé mi rú pátápátá ni ó fẹ́ kọ́kọ́ mi lé mi kúrò nulẹ̀ ìwà yẹn ò dáa o ká ní kò ṣe wípé mo nífẹ̀ẹ́ ni mo bá ti lé ẹ̀ dànù. ẹ mọ sọ̀rọ̀ lọ́bẹ̀ wọn mọ sọ̀rọ̀ lọ́bẹ̀ wọn mọ̀dá wọn níṣẹ́ wọn ní nǹkan mi tí wọ́n ṣe o
ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀rùn tá a ṣe nísìn èmi mọ̀ pé ọ̀rọ̀ ti wá di tí ọkọ yín àti ọkọ yín ti ń bínú ẹ jẹ́ rè báwọn ìyáálé ọ̀kan wọn ò ní kí wọ́n wá bá ń bẹ ìyá àgbà àti ọkọ yín kò yẹ nìsín táwọn ìyáálé ọ̀kan bá ti wá dá sọ̀rọ̀ nulẹ̀. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ ìyáálé ọ̀kan o ti fẹ́ lọ pé ìyáálé ọ̀kan wá sínú ilé mi kó tún wá dalé mi rú again kó tún dá wà lásìkò táwọn èèyàn ti ń gbàgbé kó tún rú jáde again àbí ó wà ókè jọ má mi ṣé nǹkan tó pè mí fún nìyẹn. madam ẹ sì ń bínú ẹ mọ ní dìde madam bàdàrọ bá ní ọdà fún pọtígbàdà ẹkọ lórí tí wọ́n ṣe yìí alálẹ òní jẹ wọ́n fẹ́ẹ́ gbàjẹ́ lẹ́nu mi madam ẹ ní dìde o. sórí dọ́kítà lájà sí mi ò mọ ibi tí a ń gbà mi mọ̀ bóyá tẹ̀ bá gbà bí bóyá máa já sípò bóyá tẹ̀ bá gbà bí bóyá kútọ̀ ló máa bára ẹ̀ mi lè sọ àwọn adẹ́fẹ̀ máa lọ sí jọjú ní Ṣàngó. ó mọ wọn tẹ wo ó sì jẹ́ ká gbọ̀nà ìlú ọlọ́ọ̀kan yìí. kábó yìí lọ́nà bí tá a mọ̀ ó mọ tó ṣẹlẹ̀ àìkọ́ndù ọmọ tó ṣẹlẹ̀ ìtó bá tẹ̀ máa jẹ́ ọ̀nà ní bíbá yìí tábà fi máa gbéṣẹ̀ kù ní bíbá yìí ó gbọ́ n tó máa ń tọ́ mi sọ́nà á tọ́ mi sọ́nà á darí mi sọ́nà bí tá a máa gbà ó gbọ́ ọgọ́gọ́ náà lọ́la kébì máa sọ ọ̀nà bí tí n bá ti yọrí sí ibẹ̀ ní kí wọ́n yọrí sí bọ̀ tí wọ́n aráṣọ yìí máyẹ̀ kó bá wà dé gbòòrò jẹ́ ká pa ẹ̀fọ́ parí iṣẹ́ ẹ̀sìn bí ṣàkàṣàkà kó ti dáàdì kàṣàrà ti bọ́ọ̀sì àbí. èmi kò pa àmì bọ́ọ̀lẹ̀ o jọjà bá bọ́ọ̀lẹ̀ yìí lẹ̀ káwọn máa wọ̀ kiri àwa yìí ń lọ gbòòrò. aṣọ tá a máa wọ̀ ẹni ẹlẹ́ni á rẹ̀ sọ́mi jọ ìjọ òun sọ pé ẹni ẹlẹ́ni máa rẹ̀ sọ́mi tọ́ọ̀rù tọ́ọ̀kì ọ̀hún ni àìkọ́ndọ́ máa rù ìyá bọ́ aṣọ yẹn ká fi ṣe pèsè sí bíbáyìí ìbàjẹ́ wèrè ló kó tó kó wọ sára gbà náà ni ìbàjẹ́ nítorí ẹ̀ pé ló kó tó kó wọ sára gbà náà ni ìbàjẹ́ omi kó jẹ́ abẹ́bẹ́lúbẹ̀ àdúgbò ẹni tó máa rò pé òun ṣàbò náà kọ́ máa rò pé òun ṣàbò tó ní kí ẹ̀ bá ti wà tún vigilant problem ni ìbàjẹ́ lára àwọn tó wà tún vigilant ládùúgbò lórí kiri kan kí lélẹ́yìí tó wá fi gbígbé sára gbà náà ni ó ti yẹ bẹ́ẹ̀ yín sí kó sì máa jẹ́ ní àìkọ́ndù wà dọ̀wọ́ ẹ̀. eléyìí tí yàtọ̀ sí pé kán wọ̀nyàn sí wòrìwò fún ara wa báyìí wọn làwọn ra sí wòrìwò ìyẹn kò burú ó lè bá mi sọ̀rọ̀ tì. ẹbọ wa kàjá igbá o kàṣà ìgbà ẹbọ wa kàjá igbá o àtirúbọ kẹbọ ó fi àtirúbọ kẹbọ ó dà o kẹbọ ó kà. Ọlọ́run ẹjọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ má bínú sí mi ẹ wò fún nǹkan tí mo ṣe ìgbà ìmọ̀ ni mi ò ní ṣe irú ẹ mọ́ iṣẹ́ ìṣù ni ẹ wò àti pé pàápàá mi mọ́ mọ́ ṣe nǹkan tí mo ṣe gbéyọ ló kó bá mi ó ló kọ́ mi ní nǹkan tí mo ṣe ẹ má bínú sí mi ẹjọ́ mo fún ló ń bẹ̀ yín. iṣẹ́ èṣù gbéyọ ló jẹ́ kí wọ́n ṣe ohun tó ṣe ìwọ́n dùn wo lè mọ́ mi olébi ni mo gbé fáìlì o tún kan tó sí mi báyìí lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ o lè níyìn tí ìbá wa ṣe wípé ọmọ mi ló wá gbé fáìlì yẹn ojú kílẹ̀ fẹ́ máa fi wù mí inú ilé wàá máa ló lè ní mí ni ẹ máa tọ́jú owó ńlẹ̀ kí n bá lè má gbẹ àbí bẹ́ẹ̀ kọ́. mami tọ́lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ ẹ má bínú sí imú ọmọ lẹ́nu wọ́n dẹ̀ lọ́mọdé ò ní mórí jẹ kó má ra lọ́wọ́ ẹ bá mi dáríjì ẹ wo tèmi mọ́ lára. òun ló jẹ́ síbẹ̀ ṣebí ìtorí ìyàwó ẹ̀ ò ṣẹ̀ṣẹ̀ ń ṣe mo kàn fi gbogbo ẹ̀ mo fi ń ṣòfò mo fẹ́ para rẹ̀ bá mi béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ kí lẹ̀ṣẹ̀ mi gangan kí ni mo ṣe fún bí bá gbégbá á ní mi mọ̀ gbé bí mo gbé àwo á ní mi mọ̀ gbé á ní kí n kó ẹsẹ̀ mi lẹ̀ kí n má fẹsẹ̀ rìn inú ilé yorí ni kí n má fi rìn. ẹ ní pé ó ṣe gbogbo yẹn. bí o parọ́ mo ṣe fún olúwa mi tó bá jẹ́ irọ́ ni kó já mi mo kàn dákẹ́ mo kàn ń wò ni àbí mo parọ́ mu ẹ̀ ni. ń gbọ́ sọ fún mi pé irọ́ ni màmí ń pa. màjà àfi kó bá mi lè ràmá kọjọ kó dárí jì mí gbogbo nǹkan tí mo ṣe yìí ìwọ iṣẹ́ ìṣù náà ni kí n pè é
torí pé ó ṣe pé mo dédé ṣe nǹkan tí mo ṣe nígbà tó sọ fún mi máa pé màmá ń bọ̀ wá bá wa gbé mo ti rò wípé àwọn ìyá tó máa ń ní ìyàwó ọmọ wọn lára ni ìtorí ẹ̀ gangan lèmi fúnra mi ti plan lẹ́lẹ́dẹ̀ pé tó bá dé mo máa fara ní wọn àmọ́ nígbà tí màmá wa dé ni mo rí pé màmá òun ṣe èèyàn bẹ́ẹ̀ èèyàn gidi ni wọ́n alálùbáríkà ìyá ni wọ́n ẹ má bínú màmá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mi ẹ wò mi ní ṣe bẹ́ẹ̀ mo promise yìí mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ láéláé. síbẹ̀síbẹ̀ náà máa mi ẹ má rárò kan ẹ bá mi dáríjì ṣẹ́gbọ́n máa mi. ìwọ rò pé mi fẹ́ wá dalé ọmọ tèmi rú ọmọ tí mo bí tí mo tọ́ ọmọ mi tó gba ẹ̀kọ́ mo dẹ̀ rí ẹ ní ìyàwó gidi mo mú ẹ mọ́ra wá sọ wípé wọ́n rò pé mi fẹ́ wá da ilé ọmọ mi rú ni ọ̀rọ̀ burúkú ló sọ yẹn o ṣùgbọ́n ìwọ náà máa ro kó dẹ̀ máa rántí wípé o ṣe bọ̀ nípò mi. Yàrá kan mi tí mo wà lọ́tẹ̀lẹ̀ náà. ṣé kò ń ṣe pé ẹ sọra yín di ọmọ aláṣọ tó ń wọ àkísà because mo ṣe rí yín tẹ yọdé lójijì ṣé mo kí mi understand. Abdulateef kó máa rí bẹ́ẹ̀ náà ni ó bí ìlú ò dá o nǹkan ò fara rọ o nǹkan ò tiẹ̀ fara rọ fún wa rárá àwa wò pé báwo la ṣe máa wà báyìí tá à ní rí nǹkan tá à ń ṣe mo wá wò pé èèyàn ní lẹ́ni mímọ̀ sàn kó mu kíkan mo wá ní kí ọ̀rẹ́ mi jẹ́ ká máa bọ̀ ládùn àbúrò mi wípé kò sí bá ṣe máa dọ́dọ̀ ẹ̀ wá wá solution sọ̀rọ̀ wa òun ní jẹ́ ká wà báyìí. ẹ bọ̀ bàtẹ́ wá dé nsìn kí ni nǹkan tẹ́ ẹ̀ ń plan láti ṣe because ẹ kàn lè wà lọ́dọ̀ mi kẹ́ má ṣe nǹkan kan kẹ́dẹ̀ máa jẹ́ kẹ́ máa mú kẹ́ máa sùn kẹ́ máa jí náà. gbogbo ohun tó bá ti ní ká ṣe ni iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga. Aládìsá ẹ fẹ́ ṣiṣẹ́. ẹ̀yin fẹ́ ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. lọ́dọ̀ ìpẹ́ ti serious. so iṣẹ́ wo ni nǹkan tó ń plan láti ṣe ṣé ẹni iṣẹ́ tí bá ti fi yín sí náà lè fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni àbí. mi understand because ẹ ń wojú wọn sìn náà ìpẹ́ ẹjọ́ ń dáhùn papọ̀ mi understand tí mo fẹ́ fẹ́ yín sí àbí tí mo fẹ́ jọ fi yín sí. ṣórẹ́ tó ń wé ọmọ òrukàn ni ó pẹ̀lú àwọn tí ogun ìtìlá tó kó àwọn ẹbí ẹ̀ lọ níjọ́sí ibo la wá mọ̀ tọmọ tiwa náà máa dé ni mo ṣe fàmọ́ra tí mo mú káàkiri. báwo wọn náà ṣe ń kó bọ́mọ òrukàn ní wọ́n báyìí. bẹ́ẹ̀ni. ṣé ẹ̀yin rẹ̀ ń bọ́ wọn láti kékeré sí. kí ni mo fẹ́ ṣe mò ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn náà ni ibo la mọ̀ tọmọ tiwa náà máa dé. ọlọ́run máa ṣe tó dáa ẹ̀ ní problem máa pẹ̀lú ìjọ assist yín ṣe gẹ̀ ọlọ́run ayé ò lè tó yẹn náà ṣe ti understand so ó ń sìn pẹ̀lú nǹkan tí mò ń wọ̀n sìn ẹ máa kọ́ṣẹ́ ni ọ̀nà kan ṣe tèmi dẹ̀ mọ́ ẹnìkan tí mo mọ̀ òun fọganáìsà ló ń ṣe so tẹ́ ẹ bá ti ní mind o bóyá kẹ́ wá lọ kọ́ yẹn. ẹ máa kọ́. ẹ máa kọ́. gidi. ok kò sí problem gbà yẹn ẹ mú dùn tí yẹn ọgbọ́n jẹ wá fún yín ẹ̀dọ́. wo bí jàre Abdulateef má jẹ́ kójú ẹ lójú o kí ló expect ọmọ tí ò ní èèyàn ìjọ ohun tó ní kó mọ̀ ìjọ wo ló ti rírú ẹ̀ mọ̀ so ṣáṣe báyìí a máa gbà mọ́ra fún ni o àmọ́ bí tọmọ tiwa náà máa dé o ṣe ọmọ ìyá. tí mo fẹ́ sọ tí bá sojú ẹ̀ rí ni abẹ́ gbà mí pé tí mi ò tẹ́sẹ̀ jẹ gbèrè kí n tó gbà gan-an kí ti. bọ́dá láti ẹ ra sa. fáìn sàdúpẹ́ sà. kí ló ṣẹlẹ̀ kó tó do ní oyin. ẹ wo wa bẹ́ẹ̀ ni kọ́lọ́ ń ṣàánú mà kéde àwọn ọmọọṣẹ́ yìí ẹ wò iye lè fẹ́ pa mí ó tẹ̀ ti pa mí tán ni. àfi sùúrù lọ́rọ̀ wọn ni àfi sùúrù àwọn ẹ̀gbọ́n mi ni. bẹ́ẹ̀ni èmi ni ẹ̀gbọ́n títí ẹ̀. ẹ̀yin lẹ̀gbọ́n. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ tèmi lélẹ̀ ọ̀rẹ́ tèmi nìyẹn ayíkanjú ọkùnrin ogun. ayíkanjú ọkùnrin ogun mo mọ̀ yàn. ẹ̀gbọ́n mi gangan ni àwọn náà bí mi tẹ̀lé kọ́lọ̀ ń ṣàánú èèyàn ni because ká ní kàn ṣe pé kọ́lọ̀ ń ṣàánú irú bí mo ṣe mú wọn wá síbi kò yẹ kó jẹ́ mi ni màá mú wọn wá
ṣe understand but some money lọ́tìrín díẹ̀ things go easy ṣe mọ̀ ọ̀rọ̀ country bó ṣe rí òun ló ṣe jẹ́ pé mi ni mo mú wọn wá ó fẹ́ rí bákan but ẹ ṣáà kàn máa gbà mí bẹ́ẹ̀ náà ni because mo mú wọn wá kọ́ṣẹ́ ni. ẹ jọ̀ọ́ ṣé kí n ṣe pé mo ṣì í gbọ́ ẹ ní ẹ̀gbọ́n yín ni wọ́n tí wàá ní wọ́n fẹ́ kọ́ ṣe vulcanizer lọ́dọ̀ ẹ jọ̀ọ́ ṣé ẹ fi àwọn bíbí ti dàgbà jù. dàgbà kẹ ṣé àgbà wa wà nù wípé èèyàn fẹ́ kọ́ṣẹ́ kan ó fẹ́ mọṣẹ́ kan àgbà sí ń di ọkẹrẹ. ṣe rí ẹ má wo ti àgbà ṣe rí ojúlẹ̀ yín wò ni ẹ wo táṣọ̀ tá a gbé wáyé. mi ò sáṣọ. èèyàn kì í dàgbà ní nǹkan tí ó bá mọ̀ ṣẹ́gẹ̀ wọ́n ní láti kọ́ ni wọ́n dẹ̀ máa mọ̀. bẹ́ẹ̀ni right ẹ dí yẹ sọ. so àwọn nǹkan tó kù ni pé kí lẹ máa ń gbà then bí ọdún mélòó náà lè fi kọ́. yéèsì kẹ bó ṣe wà yìí pẹ̀lú age wọn age bracket táwọn méjèèjì wà yìí within 6 months ó ti mọṣẹ́ kọ́ ṣe freedom kọ́ dọ̀gà. oṣù mẹ́fà. péré oṣù mẹ́fà péré. dáadáa. ẹ̀gbọ́n mi ẹ má ṣe dáadáa owó ní dáadáa. oṣù mẹ́fà ó gbọ́dọ̀ ti yé wa dáadáa a gbọ́dọ̀ ti mọ̀ dáadáa tí ó sì ẹ̀mẹ́ kankan nú ẹ̀mẹ́. kí ẹ jọ kí ló tiẹ̀ wà lẹ́nu iṣẹ́ fọgànáísà ṣé bí ká gbà sí ká gbà yọ ká fẹ́ kó fún kó wú lágbẹ̀rẹ̀ ọlọ́run a máa ṣe. ọ ti mọ. ẹnì bẹ́ẹ̀ ẹ wo jàre èmi ni kò bá sọ̀rọ̀ ṣé oṣù mẹ́fà yẹn ṣán ti máa mọṣẹ́. tó ti ń yọ táyà tó ti ń yọ fi túbù sí. ok so àwọn nǹkan wo ló máa ń gbà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní láti ń ṣẹ́ni tí mo lè lera mọ́ ṣẹ́yìn pẹ̀lú bó ṣe wà yìí ẹ jẹ́ kó mú ìgọ̀tí kọ̀ọ̀kan wá pẹ̀lú 5,000 naira each sórí ẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀. ṣé rí bí tọ́lẹ́tì yẹn ìyẹn kò tẹ́ ẹ pọ̀ jù àmọ́ bí owó ẹ̀ lè bá wa dín. àyíkọ́ndú máa yọ owó ṣé kí wọ́n máa gbà wá mọ́ ni àbúrò mi ni ó máa san ṣé gbogbo ẹ̀ ó sọ fún ẹ pé ó lè ra mọ́ òun ni yìí kì í gbé bàbá. owó jàre ìgò ọtí kọ̀ọ̀kan pẹ̀lú 5,000. bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n mi 6 months 5,000 ẹ ṣú ọ̀pẹ máa mọ̀. a máa fojú sí jù. ok bí ìgbà wo náà lè wá bẹ̀rẹ̀. èyí bó jẹ́ ní sìn ó ti yá. má jẹ́ kó jẹ́ ń sìn bóyá kó wá bẹ̀rẹ̀ láàárọ̀ ọ̀la. àárọ̀ la dá. ẹ má wọ ẹ jẹ́ kó dà. táyà tí mo kó wá lánàá yẹn mo wá gbà mo dẹ̀ jẹ́rìí ẹ̀wọ̀n kó wà ti fix ẹ̀. ó ti ready sir in fact right time gan lẹ wá sir. jẹ́ kó bá mi tètè kó ó níbi tí mò ń lọ. kò sí wàhálà sir. ìwọ yes sir. ẹ lọ kó táyà tó wà nù workshop wá fún mi. ẹ̀yin lẹ́ra fún wọn sí yàrá. tí mo rà ṣé kò sojú ẹ ni torí ó bẹ̀rẹ̀ nìyẹn. kọ́kọ́ ṣé iwájú náà máa kó sí abẹ́yìn kọ́kọ́ kó gbẹ sí sọ ìsí lọ́wọ́ kan ni kọ́kọ́ síwájú kọ́kọ́ sẹ́yìn. ọ̀gá kò sí táyà bí ọ abẹ́ tí kò lọ lé ni. ilé olóbùkún wo nìyẹn ilé olóbùkún wo nìyẹn táyà tuntun tí mo kó sí mo lọ tẹ̀lé kó lọ wá táyà fún mi jáde ẹ jọ̀ọ́ má bínú sàjáde. jẹ́ kàn ṣe kí a o. kò sí wàhálà sà kò sí wàhálà. ẹ wọ ọ̀gá kò sí táyà bẹ́ẹ̀ o. kò sí táyà nínú workshop yìí. ọ̀gá ṣé ìtọ́ ní rímù. kò ní dáa fún ẹ bàbá mi báyìí. àbíkáwò ní ẹ. báwo ni ibi rímù tó ṣe máa sáré àbí táyà àbí rímù tó ṣe máa sáré sọ̀rọ̀ nínú mọ́tò nísìn àbí nínú ṣọ́ọ̀bù nísìn. máa rò ní dáadáa ọ̀rọ̀ oní láti máa kọ ẹ̀ ayékanjú ọ̀gá pọ́tẹ́bù mi ò rí táyà. ọ̀gá ẹ̀yin náà rí. mi ò rí táyà o. ẹ̀yin ò rí táyà. ọ̀gá náà ò rí táyà o tún bèrè. ọ̀gá náà ò rí táyà o tún rojọ́ ẹjú ọjà jálọ̀ náà ò sí olóró tó ọ̀rọ̀ jálọ̀ tó wà lẹ́yìn abẹ́rẹ́ ọ̀rọ̀ náà o máa ò nà tó kébi. mi ò rí táyà ìbúlẹ̀ kó táyà sí. ọ̀gá mi fẹ́ jẹ́wọ́. ìwọ ló gbé. ó yà ibo ló gbé sí ó ṣàlàyé. ọ̀gá mi kọ́ mo gbé. táyà wàdà jẹ́wọ́. ẹsẹ̀ rí àwọn méjèèjì àwọn náà gbé. sáyé ṣe ẹni tọ́tẹ̀lẹ̀ wá láti lé ni ṣéyẹ lórogún ni. ọ̀gá ayé oró ta ẹni bá parí ayé oró ta o àwọn méjèèjì náà gbé o ojú mi báyìí náà ti ta. má o ti dà bẹ́ẹ̀. ojú ẹ̀ la ṣe ta. ayékanjú ayékanjú pọ́tẹ́bù ẹ mọ̀ mí ibo lẹ ta táyà sí ibo lẹ ta sí. ẹ má gbàgbọ́ o ẹ má gbàgbọ́ o. sorry sir. ayọ̀ bá mi àwọn ọmọọṣẹ́ ẹ̀ ta táyà mi
ṣé dọ́nà ṣé àwọn ọmọ táyà tẹ́ pé wọ́n ti rọ́ọ̀sì mọ́ inú ṣọ́ọ̀bù àwọn táyà tẹ́ pé Bẹ́ẹ̀ni wọ́n sáà. wẹ́sẹ̀ táyà tẹ́ ni a lọ kóta pé wọ́n sọ pé àwọn àkótá tuntun. ẹ̀yin ta táyà mi ok táyà tuntun tèmi kó wá sí ibà ìlànà pé kí ọ̀gá yín bá mi ṣe kí n lè kó sẹ́yìn mọ́tò mi kí n kó sí ẹ̀yìn mọ́tò mi ni wọ́n pè ní àlòkù tẹ́tà àbí. ṣé táyà tuntun látà ní àbáwọn àlòkù táyà. ọ̀rọ̀ ẹ ti yé mi ìwọ ṣé olóyè ni ẹni àbí wò tilẹ̀ kẹ́ tó lò. Ọlọ́run ló tó mi sípò fún ara rẹ̀. Ọlọ́run tó ẹ sípò lọ́wọ́ máa wọ̀ rí nígbà tẹ́ bá débi tẹ́ ń lọ wàá máa sọ bó bá ṣe jẹ́. hello good ṣé station ló wà o mọ fọkànáìsà tó wà ní ìsàlẹ̀ ọjà yẹn lẹ́gbẹ̀ẹ́ títì right mú àhẹ́yà tá a bá kọjá ìsàlẹ̀ ọjà síwájú ìsàlẹ̀ díẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn ẹ máa bọ̀. ọ̀gbọ̀dọ̀ lọ àwọn lè ọgbọdọ lọ mú wa tó bá yẹ wá padà wá ibà yẹ. Yeah, Mr. Yobami, ní bínú ni because mo understand pé iná ló ń bí yín ṣe ti get ọ̀ká ní kò ń ṣe pọ̀rọ̀ wọn fẹ́ jọ bíi pé ayé ń ṣèyàn ẹ jọ how many months ló kù tán fẹ́ fi kọ́ nǹkan tó fẹ́ kọ́ tó wá di pé wọ́n ń tú táyà wọ́n ń lọ ta táyà èló náà fẹ́ tà ṣé tó bá béèrè owó lọ́wọ́ mi ṣé mi ní fún wọn ni so èyí ni mo fẹ́ kẹ́ bá mi rò ẹ jọ torí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀ yín ẹ jọ ẹ jẹ́ kàn padà sẹ́nu iṣẹ́ torí Ọlọ́run. Mr. Lati kọ́ padà sẹ́nu iṣẹ́ òṣìwò ó dà pé mọ gravity ohun tó ṣe yìí ọ̀gá ọlọ́pàá ló ní táyà tó jí ọ̀gá ọlọ́pàá tí ó bá ń ṣe ṣọ́ọ̀ṣì tí máa yẹn ní nínú mi ó yẹ kí n ti wà lẹ́wọ̀n báyìí. lágbára Ọlọ́run ẹ̀ ní rọ́rọ́ ẹ̀wọ̀n. alẹ́ wọn rèé ẹ̀wọ̀n rèé mo ti ń wò báyìí tí ó bá ń ṣe pé ṣọ́ọ̀ṣì tó ní mo ti ń rí báyìí kọ́ padà sẹ́nu iṣẹ́. ṣẹ́rí mi fẹ́ kẹ́ bínú tó báyìí because tẹ́ bá bínú jù báyìí náà lọ mi ní sọ pé kò dùn yín bóyá kẹ́ mọ̀ pé èmi àti yín ò jọ fẹ́lẹ́ ìmọ̀ra kò dẹ́ ń ṣe eléyìí ló máa jópin ìrìnàjò láàrin mi àti yín mo fẹ́ kàn padà sẹ́nu iṣẹ́ yìí ni mo fẹ́ kàn kọ́ṣẹ́ ìyànjú kí ni nǹkan tẹ́ fẹ́ ká ṣe lèmi ń béèrè ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ tọ́mọ bá sọ bẹ́ẹ̀ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe rastan èló náà ń ta táyà ẹ jẹ́ kí mi mọ̀. ṣe rí táyà ọ̀gá ọlọ́pàá ẹ̀ méjì ni àǹtòkùnbọ̀lá dẹ̀ rà sí mọ́tò yẹ àyìn ẹ̀dẹ̀ sì mú dáadáa 4-5 lẹ́yọ kọ̀ọ̀kan. tẹ́yọ kọ̀ọ̀kan bá jẹ́ 4-5 that's 9,000 bá ṣe sọ pé 10,000 ẹ máa gbọ́kadà lọ àbí. okay. Agba. Thank you very much. Ẹ ṣé Ọlọ́run bá mi wà pẹ̀lú yín. Bí ìgbà wo ni kán padà sẹ́nu iṣẹ́? Mr. Lati kọ́ padà wá ṣe kí ni ṣé rí owó tẹ fún mi yìí owó kọ́ máa wà wọn káàkiri yín o torí bó ṣe wà ẹ́ ọ̀n gbọ́ àwọn káàkiri ọ̀ gbọ́dọ̀ ni o tó bá rìn ẹ̀wọ̀n ní straight owó ilé ìsìn kakọ̀ fi ra táyà kọ́ máa fi wá wọn mọ́ kí gbogbo ẹ̀ kí pc rain ó tán ṣé rí ọ̀rọ̀ yìí pé kọ́ padà wá kọ́ wá bẹ́ẹ̀ ṣe ẹ máa pè yìí àṣẹ máa jókòó yẹ lọ́tọ̀ a máa ṣe mítì yẹn ni. ok mo ti gbọ́ èmi mọ̀ pé inú ló ṣe ń bí yín ṣe rastan bọ̀ tẹ́ bá ti yanjú ọ̀rọ̀ táyà tán nǹkan tó bá fẹ́ jẹ́ owó ìtanràn ẹ jẹ́ kí mi mọ̀ mo máa wá fún yín. àtọwọ́ ìtanràn àti kíní a máa sọ létà ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣe kàn. ẹ̀gbọ́n mi ṣẹ́rí tẹ̀ wọ́n yìí wọ́n bá béèrè price ẹ̀ lọ́wọ́ yín bó ṣe wà yìí 70,000. 70. tó bá ìbánisọ́ lọ́ba ní sọ́bọ̀ tó wá 60k last. ó tó bẹ́ẹ̀ 60,000 dálẹ̀. ẹ wo tẹ̀ wọ́n yìí eléyìí 50,000 ní last. 50,000. 50 tèmi rò pé kàlẹ́ndà lásán. kàlẹ́ndà báwo ẹ̀yin lẹ́ ń fojú kàlẹ́ndà wo. fat ó ti yé mi. ẹ ti get ẹ jọ pé ọ̀nà ẹ má ṣe mistake o. láíláí. mistake o so irú eléyìí sí ẹ ti understand 30,000 ní last. òdèrè náà máa gbé lọ. jálẹ̀. ó ní àgọ́ onírẹ̀ ìlú oníṣẹ̀kẹ̀rẹ̀. 30,000. tí àwọn alákòókò yìí yẹn máa tẹ lò. aládìẹ tẹ̀ ń san ẹ̀mí tí parí ẹ̀ bọ̀ tí máa parí ẹ̀ tán 30,000 ni. alákòókò irú àwọn lámọ̀ yìí kan. nalámọ̀ ẹ̀wọ̀n fà ti parí ẹ̀ lẹ̀ ọ̀dà àwọn ìta ti parí tó wà nù lẹ̀ ẹ̀ ti get so eléyìí ṣì gba 25-30 bọ́tà bá ti parí ẹ̀ ó dẹ̀ fẹ́. ẹ̀dọ́nà iṣẹ́ àtàkọ́ṣọ yìí ó pé o iṣẹ́ àtàkọ́ṣọ yìí pé o. wọ́n máa ń gbélé lódò lọ́pọ̀ mi ni. ìkòkò kékeré ò pọ́n mi lódò. wo Latif Abdulatif wo bí sórí ìrìnàjò tó fẹ́ lọ yẹn lọ mo promise ẹ wàá bá owó ńlẹ̀ torí
gbogbo ọjà tó sọ fún wa yìí a lè gbàgbé láéláé fọkàn balẹ̀ orí kó o lo 20 years wà bó wọlé a máa ta ọjà yìí bí owó máa wà nílẹ̀. ìyẹn ló pé àwọn ọjà tábìlì omi ta olówó lórí kíláyìí èmi kò mọ wo bí àbájọ tábìlì omi tó yà fẹ́jú ó ná fẹ́jú tóní ni. Mr. Portable. Olúwa o ó tutù mọ́ mi jù. Kí ló ṣe ilé ìṣe bẹ́ẹ̀ ṣé tó kún fún ọkàn yìí náà ni? bẹ́ẹ̀ni o ó ń tutù mọ́ mi lára gẹ́gẹ́ bí omi àfòwúrọ̀ pọ́n o. Kí wàá lẹ tí ì rí ṣe rí àwọn abáṣewà ẹ̀ a máa ń ṣeré fún yàn tí gbogbo ara èèyàn máa gbọ̀n ṣé ẹ̀mọ́kọ́ tó ń jẹ́ orí a máa ṣe orí fún yín. Yes. Àyíkọ́lù kí ni ṣe o ṣe wáyé máyà báyìí ṣé wọ́n fẹ́ gé mi jẹ nìyẹn. ọwọ́ rẹ kọjá yìí ọwọ́ mi kọjá yìí. Mr. Man ẹni sùúrù náà bó ṣe wà yẹn kó táwọn ọgọ́ bá sọ gbogbo máa ṣeré fún wọn mo dẹ̀ máa ṣeré fún yín. Tina wà dé báyé jẹ́ Tina wà báyé jẹ́. dọ̀kọ́ bẹ̀ owó ilé yóò já o jà rárá o mọ̀ náà pé ní tú sàn ẹ̀mẹ́jẹ̀ ìdìmọ̀ mi náà. oró àyíkọ́ndù ayẹfẹ́ tàṣà àyíkọ́ndù ṣe ń ṣe gàmàgàmà báyìí àyíkọ́ndù o ṣe ń ṣe gàmàgàmà báyìí. ẹ mú owó wánú ẹ tiẹ̀ sí owó wánú ọlọ́gbọ̀n àbí ẹ mú owó wánú. èmi àfúnyín lówó kò le rárá. oró oh God yálà ta. àyíkọ́ndù sọ́jà yẹ́lò ẹ̀ wà. ọ̀dà yẹ́lò òṣìwò ní lọ́nà tí ìsìnkú ti lọ mú gbogbo ohun tí àbúrò mi ṣe síbẹ̀ o ti lọ tọ́ṣì ẹ̀. mo kàn ń tọ́ ìmọ̀ ẹ̀ àwọn ibi tó ti ìfolú tó ti ń. kí ló folú. àyíkọ́ndù ogun máa dá wà lálẹ́ o ọmọ tó mọ iṣẹ́ jẹ́ kó rí ẹ pé ogun fẹ́ kó náà ti bá ṣe wà nílà yìí pé wọn kì í ṣe ìlú yá ṣe tó yé wa sí o ní bóyá jẹ́ o kó máa lọ fún ọjà tó yẹ ká tún rí ta kó má tún lọ bàjẹ́ o. àwọn àrùn nìkan tó ta kó wọ́n kó wá gbà kí ló ń jẹ jàre àmàlà oníjẹ èlò wà lọ́rẹ̀ ebi ń pè mí náà mo rò pé ṣe ohun tó ń wùyàn jẹ ṣé àwọn lè jẹ ní owó tó wà lọ́wọ́ èèyàn kẹ ohun tó bá wà lẹ́nu kí wọ́n jẹ kájẹ búrẹ́dì àtẹwà kó ló ẹ kó kí wọ́n gbẹgbẹ èyí àmọ́ lórí gbẹ̀gbẹ̀. wọ́n máa wọ̀ ní ká lọ lé alámàlà oúnjẹ. ṣòwò ti wà kó bá ti wà jẹ́ ká lọ ibi ṣé wọ́n bá wọn táwọn fi àmà náà ní a lè yọ ní owó tí má jẹ́ ká tó jẹ́ owó. a máa yọ ẹ fẹ́ lẹ́sà. àwa ni. ẹ jọ mo fẹ́ gbéṣẹ́ kékeré kan fún yín ni. a máa ṣe. ṣe rí portrait tó wà níbí báyìí ṣe rí bó ṣe wà gangan ni mo fẹ́ kẹ́ bá mi ṣe bọ̀tí tó wà nú ẹ̀ yìí àwọn ìyá yín tẹ́ ẹ fi sínú ẹ̀yìn àwọn yẹn lẹ́kọ̀ọ́ máa yọ kúrò ṣe wá rí picture àná mi ẹ bá so gangan lẹ́kọ̀ọ́ máa bá mi ṣe sínú ẹ̀ so nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe nìyẹn. a máa bá yín ṣe. ẹ̀dùn náà ṣé bí ó ṣe wà yẹn ni ẹ̀yin fẹ́ kí táìsì ẹ̀jẹ̀ ni àbẹ̀fẹ́ ká fẹ́ ju ẹ̀jù bẹ́ẹ̀ lọ. no ó ti ra wa ókè báyìí. mọ tó ṣẹlẹ̀ àná yìí máa jẹgi o. àná yìí máa jẹgi gan-an. ẹ jọ kí ni price èló ni iye tẹ́ fẹ́ bá mi ṣe. ẹ fún wa ní 150. ó tẹ́bù 150 kéré wọn náà ò dé te wọn ó rí pàánù wọn ìlétè gan ni àná wọn yìí máa jẹgi. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ because n tẹ́ fẹ́ bá mi ṣe láàrin ẹni sí 5 days mo fẹ́ kẹ́ fi ṣe kì í ṣe nǹkan tó lè pẹ́ jù but máa fún ní 120,000. ìyẹn má bá yín ṣe àwa kì í sí àjẹun àti gbà. ẹ fún mi ní account number yín kí n ṣe transfer ẹ̀sùn sìn tàbí kí n fún yín ní check kẹ́ lọ gbowó yẹn ní bank. transfer dà. transfer dà ẹ jàre ẹ ṣe transfer yẹn mi máa ń láìkẹ́ ó máa ń dá wàhálà lẹ lọ́pọ̀lọpọ̀ gbà. torí nẹ́tíwọ́ọ̀kì. ok ẹ jẹ́ kí n lọ fún yín ní check id card wo lẹ́ni lọ́wọ́ tá a máa lò. id card wa. id card wo ló wà ó ti gbà yìí kó ti tó id card yẹn nù ní. ó ti sọnù lè tọ́. ok kálá id card yín náà ti sọnù ó yẹ kẹ́ ẹ ti ṣe mí ẹ wò ẹ̀yin tẹ́ níbi tó tóbi báyìí so id card kò yẹ kẹ́ ẹ jẹ́ kó máa dá lọ́wọ́ yín ẹ lè máa lọ́sìn kọ́lọ́pàá kan máa dà àwọn kan láàmú kẹ́ ẹ lọ wà ń bẹ̀ so ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe fẹ́ ṣàlàyé ara yín. àti búùkù fún id card yẹn ti kó dé ní. wọ́n ṣe lọ́wọ́. ok tá a máa ṣe ń sìn ní pé ẹ bá mi dé di mọ́tò orúkọ ẹni tí ẹ bá fẹ́ kí n fi sí check mo mọ nǹkan tí mo máa kọ sí tó máa fún yín. ẹ ń tọ́jú pé orúkọ tèmi ni kẹ́ fi sí èyàn ẹ̀kọ́ ayíkọ́ndú àdígbàbù kẹ́ wá sáyìn rẹ̀. ó wúyẹ kó mọ̀ fún ọ lè kọ ayíkọ́ndú sí ṣé bó mọ̀ fún ayíkọ́ndú ṣòro kọ ẹ má dáhùn jàre ẹ máa kọ́kọ́ kọ tébù ẹ wá fàdí sàtíwájú ẹ wá fi àjífẹ̀rù kẹ́. ẹ wá lọ gbálẹ̀ fún. àdìsá gangan ni orúkọ mi ò àdìsá bọ́ tébù. owó tá a ti gbà. kò fẹ́ yé mi mọ́. àwọn owó tá a ti gbà ó gbé báwo la ṣe máa ṣiṣẹ́ wọn. torí ẹnì kìíní dé àgbowó lọ́rẹ̀ ẹnì kejì dé àgbowó lọ́rẹ̀ jọ̀kan bá dé fún wa fún wọn fẹ́ gbaṣẹ́ àwọn jọ̀ká máa kó wọn lè ṣẹ́.
wo bí mo ti ro gbogbo ẹ̀ mo ti rí kí gbogbo iṣẹ́ wọn la máa ṣe ṣé orí ibi tí mo ti ń rò pé ọgbọ́n la máa dá àmì rẹ gbẹ́ àmọ́ nǹkan yà wọn yàn dẹ́ ti sanwó kí la máa ṣe ọmọ tẹ̀lẹ̀ mo ti wá rò débi pé bóyá tẹ́lómi gan bá ti ń bọ̀ bóyá wàá gangan máa dúró bẹ́ẹ̀ ni pé èrè ni wá. bí èrè bí ti báyìí sí. ẹ ṣé wọn ìwọ lè ṣe bí èrè ìwọ lè ṣe bí èrè dìde sókè náà bóyá àwọn àgbọn máa tẹ ọmọ bẹ́ẹ̀ ni pé èrè ni wá. bí ti báyìí sí. ṣe bí èrè. ọlọ́run kò ní ṣe gbélé rè báyìí tí mo ṣe máa dèrè. bó ṣe báyìí ó ti dèrè bó ṣe báyìí ó ti dèrè bó ṣe báyìí ó ti dèrè wà á lè dẹmọ bí èrè èmi kan lè dẹmọ bí èrè tó yẹn máa ń bọ̀ kí ni. ṣé ok ìyẹn kan máa fi ṣe bí èrè ìyẹn á fi ṣe polówó. dẹmọ wò lọ. àwọn èrè tèmi mọ̀ tó máa ń ṣe tó máa ń fi bẹ́ẹ̀ jàwó onítúrọ̀ yẹn tó máa ń polówó bí Awólọ́wọ̀ ní ọ̀pá wo ìkàn tó wà irú táyítá ìwé yìí gbá bọ́ọ̀lù àwọn ibi kéèyàn ṣe báyìí. ṣé ti yé ogun. gbọ́ mami wé wa. ẹ ká sọ sá. ẹ ká sọ. ẹ ká sọ sá. ẹ pẹ̀lẹ́ ẹ ra ẹ sọ. ẹ jọ sá sẹ́yìn lẹ wà ń bí sá. bẹ́ẹ̀ ni èmi ni. ẹ jọ sá mo fẹ́ ṣiṣẹ́ kan ni mo fẹ́ kí ẹ bá mi ṣe frame fọkọ mi. ẹ fẹ́ ṣe frame boyfriend yín ọ̀ dáadáa olóró wà lọ́rùn jù ẹ jọ fọ́tò wọn dà. mo ti mú dání mo mọ̀ pé máa ní ìdẹ̀ gbogbo ẹ̀ mo ti mú dání òun ní sá. ẹ mọ tó ṣẹlẹ̀ iṣẹ́ yìí máa ń ná yín ní 80,000. yes sir ẹ jọ sá ṣẹ́yìn náà lẹ ṣeré. iṣẹ́ tí wàá bí nìyẹn. this is beautiful. mo like ẹ̀ gan sá. ẹ wò mí tí ẹ ṣe frame mọ́ eré yìí gangan ni mo fẹ́. ẹ ṣe frame mọ eré rẹ ilẹ̀ máa ṣe. tí bá fẹ́ ṣe eré eléyìí gangan èlò ló máa ná mi. irú èrè yìí ó máa ná yín tó 80,000. owó yẹn pọ̀ ẹ jẹ́ kí n fún yín 60,000 ẹ ṣe 60,000 lẹ́yìn ní. bẹ́ẹ̀ ni sà. kí láwọn fúnra fún àgbà lọ́wọ́ yìí. ẹ ṣe gan sà máa fún yín nínú ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé mo serious fẹ́ ṣe make sure pé mo wá fún yín ní ìtòkù rẹ̀ ṣe ìtẹ̀sán advance tẹ́ wà ní fásitì ìtókù ni. Oh God. ẹ gbà sà ẹ gbà máa fún yín balance. ó jọ pé èrè yìí mú. ó mú fà ó ní orí rìmùtù ni ó tó ń lo rìmùtù ó máa ń mú ẹ̀wà ó máa padà sáyé ẹni sìn ó yá páró. ó padà lóòótọ́ o. ó padà lẹ́sẹ̀kẹsẹ̀ irú ẹ̀ la máa ṣe fún ni. yes sà ẹ jọ sà mo láìpẹ́ gan ni. èrè orí rìmùtù ni ẹ jọ sá ẹ jẹ́ kí iṣẹ́ mi rédíò máa wá gbà sá ẹ ṣe gan sá. no problem. mo láìpẹ́. ẹ máa wò ìgbẹ́ tó sẹ́ kò ìgbẹ́ tán ẹ ṣe ẹ máa wò ìjọba mélòó ni mo ní kẹwàá náà. ẹ ní bí ọjọ́ márùn-ún. lágbára Ọlọ́run a ní rí dìwọ́ ẹ máa lọ ẹ máa dìbò ọkọ̀ ìgbẹ́ tán ó sì ara ẹ ṣe rọ. ẹ jọ ẹ má dìsà. no problem. mo fẹ́ fi ṣe surprise. oh God surprise ayé ẹ ṣe kò sí wàhálà no problem. àìkọ́jú ó yẹ dàrú ó lè lọ mìíràn ṣé èrè máa mìíràn ní kábàlì wọ́n pé bóyá Ọlọ́run fi brain tì mí lórí tí mo fi tètè jẹ́ kó mọ̀ pé èrè yẹn máa mú fún ni ṣé o ti fẹ́ jáṣẹ́. torí kọ́ ló ń ṣàmì torí pé kó wẹ́n tó ṣí báàgì tí mo rí owó báyìí ọpọlọ mi dàrú ni yẹn ló mú tí mo fi sáré nọrùn fún mi tó bí ó máa ká. owó kúnnú báàgì lẹ́sẹ̀kẹsẹ̀ oye tó ti wọlé. ọmọ sẹ́yìn jẹ́ kí n kówó dání fún ọ̀gbẹ́ ni mo ṣiṣẹ́. o lè kó dání wà lọ ní ìsìnkú wà lọ ra ọmọ ìṣẹ̀lẹ̀ fún pé akọ́kọ́ ṣe lè wọ́kọ́ bọ́ sí náà wàrà bí àmẹ́rin ṣùgbọ́n wàrà bí àmẹ́rin ṣùgbọ́n wàrà ògùn fèmí náà ògùn fèmí ẹ̀rin tó yẹ láàfùgbọ́ àpamọ́ àtàtẹ́ bá iye tó bá lè jẹ tàbí yan bọ̀ ṣe ní mú ìwà iná máa jẹ márùn. fúnra Ọlọ́run ló là wá. ìkọ̀sí máa sọ fún pé mo ra sáà ní irọ́ ni mo pa a ní gbogbo ọjà tó wà nínú ṣọ́ọ̀bù ibo lẹ́kọ̀ọ́ sí èló lẹ́sẹ̀ǹsì ni èmi ò rọ́jọ́ ọlọ́jà mọ́ bí jẹ́ ti gbàgbé kó gá mi lónìí bí nìyẹn. wo láti ó yẹ kó máa fẹ́ mi náà ní ààyè kí n máa sọ tó bá wà lẹ́nu mi ó dé nísìn ó jẹ́ kí n sọ tó bá wà lẹ́nu mi ó dẹ̀ ti báyìí pé èmi ẹ̀gbọ́n ẹni ó kọ bẹ̀rẹ̀ sí kó halẹ̀ bò mí ó bẹ̀rẹ̀ sí kó halẹ̀ bò mí nígbà tó bá bẹ̀rẹ̀ sí kó halẹ̀ bò mí ṣé màá lè sọ̀rọ̀ ẹnu mi ó dára jẹ́ kí n sọ̀rọ̀ ẹnu mi náà tí ó ní gbogbo ohun tó ń sọ yìí ó ní àlàyé nínú jẹ́ kí n ṣàlàyé. òbí láti mo dẹ̀ náà mọ̀ràn kan ilé ìwúlò bẹ́ẹ̀ ká láwo gbogbo onú stọ̀ a máa rí àwọn iṣẹ́ tó ṣe pọ̀ ń bẹ́ o. ẹ máa tẹ́ o mo máa nà yín o ṣé wọn pé ẹ ń ṣe fámìlì mi ẹ̀gbọ́n mi ló dúró yìí mo ò gbà yín sí ṣọ́ọ̀bù o ẹ rántí èmi kọ́ ni mo ní ṣọ́ọ̀bù ọ̀gá mi ló ní bí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi nìyí ẹ ní nǹkan kan ṣe pẹ̀lú mi ẹ yí sì fún mi láti bá wí màá bá yín wí gan ni o ẹ̀gbọ́n mi owó dà mo ní ìdò owó mo máa kówó fólówó náà ṣé fẹ́ pa mí ni ṣé wọn mo máa ń báyàn tọkàn fáyàn tán yàrá bí kí ló ṣẹlẹ̀ náà. ẹ pẹ̀lẹ́ sà ẹ kújọ mẹ́ta sà ẹ rà sà ẹ lẹ sà ilé ńkọ́ sà àwọn ọmọ ńkọ́ sà ìyàwó yín ńkọ́ gbogbo ẹ̀kọ́ everything ńkọ́ tí ó gbẹ ìwà bá ṣe tó everything ẹ pẹ̀lẹ́ sà. gbogbo yẹn lẹ mo fẹ́ gba owó ni mi ò ṣiṣẹ́ nǹkan mọ́ sí mi ò ṣiṣẹ́ mọ́ torí gbogbo nǹkan tá a fẹ́ ṣe táàmì ẹ̀ ti kọjá owó mi ni mo fẹ́ gbà báyìí. ṣé ọ̀kan mo sọ fún ẹ jẹ́ yẹn mo sọ gbogbo tí mo ti gbà kọjá rí fún ẹ
kó tó di pé Ọlọ́run bá ṣògo báyìí màá jọ ẹ lójú o tí n bá kọlù ẹ̀ ń bẹ̀ yẹn ò ní fẹ́ràn ara ẹ o. ṣé ẹ ọ̀rọ̀ sẹ́yìn yẹn ó ní àlàyé inú ẹ jẹ́ kí n tẹ̀lé yín lọ tòmọ́tò kí n lọ ṣe ohun àlàyé tó wà mẹ́fọ́ yín. ṣé ò ya wèrè kí ni tèmi pẹ̀lú kó lọ kó fún mi nínú mọ́tò ṣé inú mọ́tò ni mo ti kó fún ẹ ni. ẹ má bínú sà ẹ jọ nǹkan tí ẹ ń sọ yẹn ni mo fẹ́ kí come again. wo má ní interest ṣé o ti gbọ́ ó ṣeé ṣe kó yẹ kí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ tiẹ̀ náà wọn ò parí iṣẹ́ torí mo rí i pé òun bínú gbà máa fi wọlé ni wọ́n gbowó iṣẹ́ lọ́wọ́ mi wọn ò ṣe ni. wọn ò jẹ mí iṣẹ́ rárá ṣẹ́rí ibi èmi náà gbà síbẹ̀ ẹ̀gbọ́n mi làwọn ọ̀gá mi ló ní ibi so ìgbà tí mo wá fẹ́ travel ni mo wá ní káwọn bá mi dúró so kémi fi dé. mo ń kọjá lọ mo rí bíi mo rẹ̀ pé àwọn iṣẹ́ tó ń ṣe ń bì báyìí fine gba àwọn bí yan ṣé àwọn kan wà ládùúgbò tó ń ṣe irú iṣẹ́ báyìí mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí àdẹ̀jọ́ sọ̀rọ̀ wọ́n ní 150 mo ní 120 mo dẹ̀ kó fún wọn. sà ẹ farabalẹ̀ sà ẹ fún wọn ní 120,000. a ti ṣe patí darí ní ìsìn mi ò rí nǹkan tí wọ́n láwọn fẹ́ bá mi ṣe mi ì dẹ̀ ní ìdí kankan mọ́ kókàn bá mi kó omi báyìí kí n máa lọ ni láìṣe yẹn ẹ máa ṣe wọn. wọ́n máa ṣe wọn wọ́n máa ṣe wọn sà ẹ̀gbọ́n mi màá kọ́kọ́ ràn yín lẹ́wọ̀n kan tó ràn yín lẹ́wọ̀n. láti fẹ́ ràn mí ẹgbẹ́ lẹ́wọ̀n ó dá. gbọ́ ẹ̀ mọ́ pàṣẹ tí mo gbé fún mi. ṣòro ọlọ́pàá tó fẹ́ pè é yẹn kéré ó máa kàn wọ́n náà ó gba àwọn SARS mo fẹ́ pè. ẹ bá pọlọpàá ẹni tí SARS bá mú ayé ẹ bá bàjẹ́ bí. ẹ wo èmi ò ní kó má kàn mí kó tó kàn mí má kọ́ bá yé wọn jẹ́ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ ká lọ wọnú stọ. wọ́n máa ṣẹ̀ wọn. hello yà á mi gbọ́ pé ok bá mi sọ fún ìjayà àwọn olè ń rọ́ọ̀bù mi lọ́wọ́ nísìn lábíọ́láwé bọ̀tá èèyàn ti bá mi mú wọn àwọn èèyàn ti bá mi mú wọn. ó lè gidi ni wọ́n o wọ́n níbọn bọ̀tá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan àwọn ti gbà bọ́ wọn gan lẹ̀ tọ́ ìgan ni ṣe láti ọ̀gọ́ rò pé bọ́n gidi. òun ló rí burúkú ni tí èèyàn bá gun ẹṣin nínú mi lónìí ó tó wọn ò lè kọsẹ̀ lórí àwọn méjèèjì tẹ̀ rí mú yìí inú mi dùn gan ọ̀gá àwọn pípé ìfojú mi rí o ọ̀gá mi mo gbé táyà lọ fún ọ̀gá wọn pé kó bá mi ṣe fọkànáísà lọ̀gá wọn àwọn méjèèjì ń kọ́ṣẹ́ ń bẹ̀ wọ́n dẹ̀ mú táyà mi wọ́n gbé ta kò ṣe pé wọ́n tún wá gbé ta nìkan o wọ́n wá bẹ̀rẹ̀ sí dà mí láàmú káàkiri ṣé wàá rí ọ̀gá wọn èèyàn tó dáa gan ni o ó yẹ kéèyàn máa wo iṣẹ́ kó tó gbọmọṣẹ́ tàbí kó máa gbàdúrà sí gan pé ọmọọṣẹ́ tó fẹ́ gbà iṣẹ́ kí n gbà ká níyẹn mọ̀ ni kò ní gbà wọn síbi iṣẹ́ ó gbìyànjú gan gbà tó yá fúnra mi sọ pé kó ṣá máa lọ wọ́n mú kàn mọ́ pé ìjọ kan ajọ́ kan ṣá ọwọ́ mi àtẹ̀wọ̀n ìjọ yẹn dẹ̀ ti wá dé lónìí ọ̀gá mi ṣe wọ́n ṣe wáyé from one atrocity to the others òní wọ́n ń fà kiri àbí ṣe wọlé ní ìsinmi kọ̀ọ̀rí omi náà ó ti dà bẹ́ẹ̀ àwọn méjèèjì lélẹ́yìí ẹjẹ́ kan sọ àbẹ́ ọmọ mi rí. ó jọ pé ẹ mọ̀ra sa ó jọ pé àmọ́ra. ẹ mọ̀ wá rí. shut up. okay sir. èmi kàn gbọ́ pé àwọn boys méjì kan wà nínú cell tí ò sẹ́ni tó béèrè wọn wọ́n kàn wà ń bẹ̀ ni so TJ ló arrest wọn èmi wá ní pé kí wọ́n lọ kó wọn wá kí n interrogate wọn so bí wọ́n ṣe dé nìyẹn tó ló mọ̀ wọn now ma handle case wọn fún wọn nísìn so ìwọ ló máa wà ní charge case. ọ̀gá ẹ máa handle case lé mi lọ. yes. tábà gbọ́ pé ìsẹ̀yìn inú mi dùn gangan lónìí inú mi dùn torí nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi. kó wọn lọ sínú cell. ẹsà ẹ máa jọ fún Ọlọ́run ẹ ní dààmú ẹ ní wàhálà ọmọ yóò ní kú ìyá yóò ní kú àbúrò yóò ní kú ẹ̀gbọ́n yóò ní kú. ẹ máa dùn àfún Ọlọ́run ẹjọ ọmọ àpá wa ní. ṣe mi pé ọkùnrin díje àwọn ṣé abiyamọ ẹjọ máa dùn wọlé wà lọ́wọ́ wọn máa bá wa dànù ní ẹjọ tó ní tọ́lọ́ mo fọlọ́ bá bẹ̀ yín mo fọ ọrùn mọ́lẹ̀ bẹ̀ yín mo fi gbogbo àti mo ṣe bẹ̀ yín ẹ má ẹjọ wá ń dùn. shut up. ẹjọ kan mú ní kọ̀ọ̀kan. ẹjọ kan mú ní kọ̀ọ̀kan. ẹjọ wa lọ́dọ̀ díje. ẹjọ wa lọ́dọ̀ díje. ẹ wọ bọ́ báyìí. máa fọ orí ẹ̀ wọ́n kiri orí pé mo bẹ̀ ṣe lè. máa fọ orí ẹ̀ wọ́n kiri. àwọn lọ. ẹni tí má ti ṣe kí ni. kí má ti. unfortunately mo ti ṣàpá mo sọ fún yín àbí mi ò sọ fún yín pé tí ọwọ́ mi bá tẹ̀ yín máa fi mú yín fọn fèrè ẹ̀yin gbé táyà mi tèmi ẹ lọ tàbí ìyẹn tún ní kọ́kọ́
ẹ̀ ń dà mí láàmú káàkiri and apart from that ẹ̀ tí wọ́n ń commit atrocity oríṣiríṣi kiri àbẹ́ẹ̀kọ́ múlífò àkèrè yín ti kán lápá báyìí. polisi ẹ ò ní ẹ má bínú ọjọ́ àní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹmọ tó ṣẹlẹ̀ sà débi jẹ́ sọ ni pé ẹjọ́ torí Ọlọ́run ẹ kàn fi wálẹ̀ kẹjẹ́ ká máa lọ ọ̀run lọ́wọ́ bá ń gbọ́ tá a bá ti lè kó gbà ní ìgbà ikọ́ ń ṣe mọ́ láyé ìwà pọ̀ wá ó ń da àwọn orí. yín ò tẹ ẹ̀kọ́ mi ẹ yà fúnra yín àbẹ́ ẹ yà fúnra yín kò kàn mí ẹ ṣàgbọ́n gbà tí ọ̀gá sọ lẹ́ẹ̀kan ọ̀gá sọ wípé èyí lọ sí court ẹ mọ nǹkan tẹ́ ṣe yẹn ni stealing náà ń pè. bá mi dé sílé. olè lẹ́jà. olè sílì lọ́sọ̀ olè sílì. ó fi tiẹ̀ ó fi ṣéǹjì sọ ní ẹ̀mọ́ mi àwọn atẹ́gùn níbi pé òmù mi ó sọ mí sínú atẹ́gùn tèmi bẹ̀rẹ̀ sí iṣẹ́ wọn. tọ́tọ̀ mi jáde. ẹni tó bá dẹ̀ jalè kí ló máa ń gbẹ̀yìn ẹ̀. ẹ má bínú sáyẹn tí Ọlọ́run ìgbà bá ọ̀gá sọ̀rọ̀ ìlú Ọlọ́run ọ̀gá yín nìyẹn ọ̀gá yín ni wọ́n ẹ̀jọ̀ wà ní ẹ bá bá wọn sọ̀rọ̀ wọ́n fi wálẹ̀ torí Ọlọ́run ẹ bí tá a bá ti lè bọ́ inú ilé gbogbo ìwà òjì wà dáadáa wà déédéé táìkọ́ ló tì mí sí Ọlọ́run kan gbọ́ máa padà bẹ́ẹ̀ ni mo ti padà. nǹkan kan tí mo lè ṣe nìyó mọ́ ṣá máa bá yín bá ọ̀gá sọ̀rọ̀ pé kí wọ́n tètè pìpìà lọ́ọ̀yà ìjọba kó lè sọ fún àwọn pẹ́rẹ́ǹtì yín náà àwọn fámìlì yín kó tètè pìpìà lọ́ọ̀yà fún yín kó lè gbé yín lọ sí court in time kẹ́ má bàa pẹ́ sínú sẹ́ẹ̀lì yìí ó dẹ̀ ti mọ̀ pé tó bá ti gbé yín dé court ó mọ tó máa gbẹ̀yìn. ẹ ń lọ sẹ́wọ̀n nìyẹn. ẹ má jẹ́ ká lọ kóòtù ẹ bí atẹ́gùn kì í jẹun ẹ má jẹ́ ká lọ kóòtù. ọ̀gá wa torí ọlọ́wọ́ àmọ́mọ́ ọwọ́ akọ ìsáṣẹ́ ti wà ní akọ ìsáṣẹ́ lásán ni akọ ní kásáṣẹ́ ni. kásáṣẹ́ wọ́n ṣàwọn ọmọlépo lórí ṣáṣẹ́ náà ni fẹ́ ṣáṣẹ́ omi tó ṣáṣẹ́ dé omi tó ṣára ẹ mọ́. I God, I blame myself pé mo mọ ẹ̀rí láyé.